Ẹ káalẹ́, mo kí gbogbo wa pátápátá káàkiri ilẹ̀ Yorùbá. Mo kí wa pàápàá jùlọ nílùú Ògbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀. Àjíǹde ara máa jẹ́. Mo kí gbogbo àwa Mùsùlùmí lápapọ̀, mo kí gbogbo àwa Kìrìsìtẹ́nì, mo kí gbogbo àwa oníṣẹ̀ṣe. Torí wípé ìlú Ògbómọ̀ṣọ́ mẹ́ta lọ́kan ni, gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ. Mẹ́ta lọ́kan ní ìlú Ògbómọ̀ṣọ́, má fi ìlú Ògbómọ̀ṣọ́ pẹ̀lú Ìlọrin. Kí n tó tẹ̀síwájú, mo kí bàbá wa ẹni ńlá ẹni ìyẹn ní àpọ́nlé, bàbá wa ẹni ńlá, bàbá wa Imperial Majesty ọba Afọlábí Ọláoyè Ọládùnní Gándì Òrùmọgẹgẹ ìkẹta. Mo kí n pé kádé ọpẹ́ lórí, kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀, kí rúkẹ̀rẹ̀ kó pẹ́ lọ́wọ́ kó dọkínní, kásì ọpẹ́ lẹ́nu lọ gbáà, kásì ọpẹ́ lẹ́nu lọ gbáà. Ìlú Ògbómọ̀ṣọ́ kò ní bàjẹ́, ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí gígùn fún bàbá wa. Títí wá òkè pẹ́ láyé tó, ẹ̀mí àlàáfíà yín yóò gùn ju ẹ̀mí yín lọ, káwọn ẹ̀sìn ọ̀bọ jẹ kó pẹ́, àmì àṣẹ. Ètò tó wà nílẹ̀ nírọ̀lẹ́ yìí, ẹ rí i pé màá ń sọ fún wa wípé ẹ̀yin tẹ́ tí ń wo fọ́nrán wa bọ̀ tipẹ́tipẹ́ tí ẹ ò ti subscribe. Pẹ̀lú àwọn olórí rẹ̀ ládùúgbò kẹ́yìn tó pé ìgbà àkọ́kọ́ nìyí láti wo fọ́nrán wa. Láti máa ń pariwo wípé tá a bá wo fọ́nrán titun tán, fídíò titun yìí tẹ́ bá wò tẹ́ jẹ́ ká wò ká tó tún wò. Subscribe tá a bá subscribe yẹn yóò jẹ́ ká lórí ọ̀fẹ́ láti padà sẹ́yìn láti lọ wo àwọn fídíò tá a ti ṣe lẹ́yọ̀kan ìjẹ́ jẹ́ ká wò lọ gbà fídíò tuntun yóò wáyé wa. Notification yẹn á túmọ̀ sí wípé ní kété táwọn fọ́nrán bá ti ń jáde tá a bá ti wà lórí láàtà gbé ṣọ́ọ̀tì jáde, ẹ̀yin ló máa jẹ́ ní àkọ́kọ́ láti rí fọ́nrán wa wò. Ọ̀fẹ́ ló wá bá dé. YouTube ò ní já kọ́bọ̀ nínú àkáǹtì yóò yá, ẹ jẹ́ ká subscribe. Nísàlẹ̀ fídíò pátápátá lọ́wọ́ tó ẹ̀rí tẹ́kọ̀ subscribe sí SUBSCRIBE subscribe, ẹ jẹ́ ká fi ká tẹ lórí báyìí. Yóò wá padà yóò di subscribe SUBSCRIBED. Yóò gbé ní sẹ́yìn, yóò àgbé aago kékeré kan sẹ́gbẹ̀ẹ́, ẹ jẹ́ ká fọwọ́ tẹ aago yẹn á yí padà wá di aago mẹ́ta. Ẹ jẹ́ ká tẹ̀ tó àlókè pátápátá tí a kúnnú rẹ̀ ní dúdú bí fóònù mi wọ́n kún fún ní funfun. Wọ́n wá kọ AW ẹ̀sẹ̀gbẹ̀ rẹ̀, òun gan ni ká tẹ̀. A ti gbàtà ní lólobó nìyẹn o. Ní kété táwọn fúnra wa bá ti ń jáde ẹ̀ ní wa kẹ́ máa rí, a máa wá sọ́dọ̀ yín ní straight. Ẹ ṣe gan ilé wọ̀nà wa kò ní bàjẹ́ yá, ẹ jẹ́ ká subscribe. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ nírọ̀lẹ́ yìí, ẹ má jẹ́ ká tara wa. Ọ̀rọ̀ yìí gẹ́jẹ́gbẹ́, ó kẹ̀ǹkẹ́, ó búyàrì. Lèfi máa sọ fún wa wípé gbogbo ẹni tójú bá ti kán tó bá fò fẹ̀rẹ̀ tó bẹ́ sàárín fídíò, kírú ẹni bí ọmọ wulẹ̀ wo fídíò. Ó sun owó ní lásán ni, ó sun dátà ní lásán ni. Gbogbo ẹni tójú bá ti kán tó fò fẹ̀rẹ̀ tó bẹ́ sàárín àbọ́lọ́dì ẹ́ndì, irú wọn kàn wé sí dátà lásán ni, ó fàsìkò ṣòfò. Bẹ́tà kára mú kẹ́jẹ́kẹ́jẹ́ láti pilẹ̀. Bẹ́ẹ̀ sì máa ń bá mi wò, ká wá wò láti bẹ̀rẹ̀ ká wò dópin. Kí lè rò ọkàn wa, kí ni kọ́mẹ̀ntà ní sí? Torí fídíò náà yé wa, tá bá wá wò tán ká wá padà sẹ́yìn ká lọ wo àwọn tẹ̀yìn síwájú yóò tún wá yé wa sí. Awuyewuye lórí oyè lèmọ́mọ́ àgbà ìlú Ògbómọ̀ṣọ́, ẹ rí i pé ó ti gbalẹ̀ kankan. Àwọn ẹbí Ayílára yarí kalẹ̀ wípé dandan o àfi kó fi oyè àwọn sílẹ̀. Lèmọ́mọ́ tọ́lé ayarí, ọlọ́mọ ojúlówó ọmọ ọkọ bíbí ilé Ayílára lòun, ṣe rí wípé gbangbádẹkùn kedere wá bẹ̀ wò. Láàfin sọ fún wa wípé ẹ má wo fídíò kan fi George. Ẹ wo fídíò ní ẹ wò lọ́run, ẹ wò káàkiri yíká, ẹ wá digest ẹ̀, bó bá ṣe lọ́kàn tí yẹn wá sọ jáde. Fídíò tá a fẹ́ wò yìí yóò tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí. Fídíò tá a fẹ́ wò yìí yóò jẹ́ ká rí ọ̀pọ̀lọpọ̀ ohun tí ń lọ nílùú Ògbómọ̀ṣọ́ lórí awuyewuye oyè lèmọ́mọ́ àgbà. Lèmi fi máa ń sọ fún wa wípé ẹ má jẹ́ ká gbè síbì kankan, ẹ má jẹ́ ká dúró tẹnì kankan. Ẹ jẹ́ kí àwọn tá à ń bá ń rí, àwọn tá à ń bá ń gbọ́, ẹ jẹ́ ká wá assimilate, ká wá jọ fúnra wa kí ni ń jó títọ́, kí ni ń jó dodo. Ṣé Lèmọ́mù Tọ́lẹ́à ló fẹ́ gbọ́ oyè olóyè ní àbótiẹ̀ ti gbà á po, tàbí wípé àwọn ẹbí Ayílára gangan ńlọ yẹn Lèmọ́mù Tọ́lẹ́à jẹ? Fídíò yìí ó tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí. Àfáwà kan wà nílùú Amẹ́ríkà, àfáà Ridwan Abọlọ́rẹ́. Ẹ rí i pé wọ́n ń ṣe research ńgbà kan, investigation pé wọ́n ń pè yí, wọ́n ń pè tọ̀. Àwọn àfàwọn àṣírí kan á fi hàn wá lórí fídíò yìí. Á fi hàn wá o àwọn kọ̀ọ̀kan tí ọ̀rọ̀ kàn. Ẹ rí wípé ìgbà tí wọ́n ń ṣe investigation yìí lọ, àwọn igun Lèmọ́mù Tọ́lẹ́à, àwọn kan pè wọ́n yarí. Ipe kí ló dé tó jẹ́ pé igun kan lẹ̀ ń pè ẹ̀ pé igun kejì. Igun wo lálákọ̀ọ́kọ́, igun wo ní kejì? Igun àkọ́kọ́ yẹn ni àwọn ojúlówó ọmọ ọkọ bíbí ilé Ayílára tí ń pera wọn bẹ́ẹ̀. Igun kejì ní igun Lèmọ́mù Tọ́lẹ́à.
tó ní ojúlówó ọmọ ọkọ lòun táwọn mọ̀lẹ́bí láwọn ọmọ rí ẹ̀wà rí yẹn àwọn àwo gangan wá ni wọ́n pè ẹ rà Asiri ọ̀pọ̀lọpọ̀ níbi fídíò yìí o èmi fi ní ká má fò rárá o ká dẹ̀ má kánjú ọ̀pọ̀lọpọ̀ àṣírí yóò tú sí wa lọ́wọ́ wọ́n ń pè nìkan ní àáfàá Síkírù láì inú ilé Ayílára ṣé òríjínà ọmọ ọkọ bíbí ilé Ayílára ni àáfàá Síkírù láì yìí ni àbí èso òríjínà ẹ ó mọ̀ bí fídíò yìí ní àáfàá Síkírù láì yìí ǹjẹ́ wà lẹ́yìn Lèmọ́mù Tọ́líà nípìnlẹ̀ pẹ̀pẹ̀ àbí kò sí lẹ́yìn Lèmọ́mù Tọ́líà fídíò yìí ó fi yé wa kí ló fà á tí ò fi wà lẹ́yìn Lèmọ́mù Tọ́líà ńgbà kan kí ló fà á tó fi wà lẹ́yìn Lèmọ́mù Tọ́líà ńgbà kan fídíò yìí ó tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí ẹ rí i pé àáfàá Síkírù láì ó gbé fídíò kan jáde pẹ̀lú Àmọ̀tẹ́kùn Oòduà tó ní wípé gbogbo ẹnikẹ́ni gbogbo èèyàn kéèyàn nílùú Ògbómọ̀ṣọ́ tàbí bòmí tó bá fẹ́ béèrè tó fẹ́ mọ bí àáfàá Tọ́líà ìmáàmù ọjà gbó bó ṣe jẹ́nu ẹbí Ayílára pé yes kan pé òun ó tùsù nísàlẹ̀ kòkò mo fi ń pé fídíò yá ká má fò lórí fídíò yìí rárá a ó rí ọ̀pọ̀lọpọ̀ àṣírí lórí fídíò yìí a rọ ọ̀pọ̀lọpọ̀ àṣírí àwọn míì wo ni wọ́n tó pè tó jẹ́ àwọn ọmọ bíbí inú ilé Ayílára láti ṣèwádìí ọ̀rọ̀ yìí kí ni wọ́n sọ jáde àwọn àwo ni wọ́n tó pè tó jẹ́ igun táwọn ò kì í sọmọ bíbí inú ilé Ayílára ṣùgbọ́n táwọn náà mọ̀ sọ̀rọ̀ yìí a ó rà àṣírí rẹ̀ níbi fídíò yìí ọ̀pọ̀lọpọ̀ àṣítẹ̀mí wa nílé mọ tú tán báyìí mo fi sọ pé ká mú kẹ́jẹ́kẹ́jẹ́ ká tọ̀ kẹ́jẹ́kẹ́jẹ́ ká wá mú dópin bẹ́ẹ̀ irú fídíò yóò wá yé wa gbáà tàbá wá wò tágẹ́ bí sí máa ń sọ fún wa ká wá padà sẹ́yìn àwọn fídíò tá a ti ṣe ká tó ṣe lé ká wá wò lọ sẹ́yìn gbáà lẹ́yìn ọ̀kan èjì bá a bá ṣe ń wò ó sí làṣírí àwọn tó àwọn wájú tó wá máa tú sí wa torí wípé sísẹ̀ntẹ̀lé ńlá sàwọn fídíò tiwa mo wá fẹ́ kẹ́ tẹ̀lé mi ká lọ ẹ rí i pé mi máa ń sáde òfin wa ni o máa gbé yín débẹ̀ pátápátá mo fọlọ́n bá mo fi tẹ̀ máa gbé yín débẹ̀ pátápátá èmi ò dẹ̀ kí n gbé wá lábọ̀ ẹ̀kún dámdám tí ọmọ ṣẹ́ ilẹ̀ mi máa ń gbé wá ẹ̀kún jẹ́rìí mi ẹ̀ náà jẹ́rìí mi ẹ̀ sá mọ̀ jẹ́ ká fò ẹ tẹ̀lé mi ká lọ ẹ jẹ́ ká lọ gbádùn fídíò yìí. Kò sí wàhálà dà. Àwọn ọkọ̀ tí mo nù ẹ̀dá ẹ̀dẹ́rẹ́ nítorí ọ̀la ẹ̀dá ìwà rere nítorí ọ̀la ọ̀la ẹ̀dẹ́ ènìyàn ló pàtàkì jù sẹ́ni tó mọ́la àbúrò wa. Láàfáà Yusuf Ṣítù tí mo kọ́kọ́ pè níbẹ̀ tí mo bèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn tí mo fi ọlọ́run bẹ̀ wọ́n tí mo fi gbogbo ọjọ́ àti sùn wọn bẹ̀ wọ́n wọn ò sọ ń jọ́ náà ń pọ̀rọ̀ ẹbí àwọn ni àbẹ́ ẹ̀gbọ́n tí mo sọ wọn ò sọ ń jọ́ náà ń pọ̀rọ̀ ẹbí àwọn ni wọ́n ní bó ṣe jẹ́ gan-an ni ẹ pọ́nmọ́nulé Ayílára ni wọ́n báwọn ṣe mú wọn wá kẹ́dẹ̀ ṣàlàyé fún anjọ́ igun olówà gẹ́gẹ́ bí àwọn tó níwọ̀n kí ń ṣọmọlé Ayílára ṣe ṣàlàyé ẹ̀yin ní lọ́jọ́ náà yìí ò sọ fún wa ń pé ọ̀rọ̀ inú ilé yìí ni àbọ̀rọ̀ fámìlì yìí ni ẹ sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ fámìlì yìí ni alájà Musili wọ́n dẹ̀ ń sọ lórí social media tí gbogbo wa rí ọ̀rọ̀ inú ilé yìí ni ìmáàmù Tọ́líà àwọn náà sọ lórí social media tí gbogbo wa rí ó ṣe wá bì sí ọ̀tọ̀ ní tẹ promise mi ọ̀tọ̀ ní tẹ wá sọ́ọ̀sì nígbà tí mo rí ń pè hadha bayanun linnas ẹ̀gbọ́ àlàyé rẹ̀ fẹ́yìn tẹ jẹ́ èèyàn tó ní ákìlù lórí tí làákà yìí ń ṣiṣẹ́ fún ẹ máa tẹ̀lé mi ká lọ pẹ̀lú làákà yìí kẹ máa gbé yẹ̀wò síra yín kẹ máa gbé yẹ̀wò fúnra yín síra wọn àwọn tó sọpọ́tì Ìmáàmù Tọ́líà nínú ilé Ayílára l'Ògbómọ̀ṣọ́ àtàwọn tí ó sọpọ́tì Ìmáàmù Tọ́líà gẹ́gẹ́ bíi pé wọn kì í ṣọmọ ilé Ayílára l'Ògbómọ̀ṣọ́ ẹ máa gbé yẹ̀wò síra yín ẹ máa gbé yẹ̀wò fúnra yín kẹsì máa jọ́ọ̀jì fúnra yín àti wọ́n tó ń sọpọ́tì wọn lọ́nà àbùsí náà máa gbé yẹ̀wò sí rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ pé kí ló dé tí mi pè àwọn tó ń sọpọ́tì Ìmáàmù Tọ́líà nínú ilé Ayílára l'Ògbómọ̀ṣọ́ àwọn ọmọ ń pè yí o àwọn bíi 5 ọ̀tọ̀ọ̀tọ̀ tó fẹ́ lè wọ 6 gan ni mo pè nínú ilé Ayílára l'Ògbómọ̀ṣọ́ tó ń sọpọ́tì Ìmáàmù Tọ́líà ń pọ́ ọmọ inú ilé ni wọ́n tó fi
jẹ oyè ìmáàmù pẹ̀lú orúkọ ilé Ayélára tó ń dá fíkra lẹ̀ láàrin àwọn ìlà káyìn ṣiṣẹ́ fún. Ẹ máa tẹ̀lé mi ká lọ pẹ̀lú làákàyìn, kẹ máa gbé yẹ̀wò síra yín, kẹ máa gbé yẹ̀wò fúnra yín síra wọn, àwọn tó sọpọ́tì Ìmáàmù Tọ́lá nínú ilé Ayélára l'Ógbómọ̀ṣọ́ àtàwọn tí ó sọpọ́tì Ìmáàmù Tọ́lá gẹ́gẹ́ bíi pé wọn kì í ṣọmọ ilé Ayélára l'Ógbómọ̀ṣọ́. Ẹ máa gbé yẹ̀wò síra yín, ẹ máa gbé yẹ̀wò fúnra yín, kẹsì máa jọ́ọ̀jì ẹ̀ fúnra yín, àti ìwọ tó ń sọpọ́tì wọn lọ́nà àbùsí náà máa gbé yẹ̀wò sí rẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ pé kí ló dé tí mi pè àwọn tó ń sọpọ́tì Ìmáàmù Tọ́lá nínú ilé Ayélára l'Ógbómọ̀ṣọ́. Àwọn ọmọ ń pè yí o, àwọn bíi 5 ọ̀tọ̀ọ̀tọ̀ tó fẹ́ lè wọ 6 gan ni mo pè nínú ilé Ayélára l'Ógbómọ̀ṣọ́ tó ń sọpọ́tì Ìmáàmù Tọ́lá ń pọ̀ mọ́ nínú ilé ni wọ́n tó fi wá jẹ oyè ìmáàmù pẹ̀lú orúkọ ilé Ayélára tó ń dá fíkra lẹ̀ láàrin wọn, tó ń dá muskila lẹ̀ báyìí. Ṣé understand? Ìtọ́ sọ gbẹ̀yìn lẹ́yìn nìyẹn wọ́n bá sọ pé ọ̀rọ̀ nílé àwọn ni tọ́hún sọ nígbà àkọ́kọ́. Nígbà tí wọ́n á yanjú ọ̀rọ̀ pé àfáà Zikirullah wọ́n dá mi lóhùn àbọ̀n dá mi lóhùn, ṣàkíyèsí pé kọ́ tí mo pè gbẹ̀yìn pẹ̀lú àfáà Zikirullah òun lélẹ́yìí. Wọ́n gbà àfáà Zikirullah mọ̀ ń gbé kọ́ wọ́n sọ̀rọ̀, wọ́n máa gbé dọ́hùn mi pé wọ́n sọ̀rọ̀ bọ̀ máa tún pè wọ́n padà. Ní àfáà Zikirullah tí mo pè tí wọ́n ní wọ́n búra pé wàláhì pé Imam Tọ́lá ọ̀gbìjọ wọn lẹ̀. A tún fẹ́ bèèrè lọ́wọ́ wọn sí wọn gbé kọ́ mọ́. Òbó tí wọ́n sẹ́yìn yẹn dáadáa. Ìtàn gbé kọ́ láìpẹ́ yìí sí. Ẹ̀rí gbọ́n kọ́ ti kọ́ lẹ̀. Ẹ̀gbọ́n kọ́ ti ìtàn wọ́n ti mọ̀ pé mi ni. Eléyìí ni last call tèmi àti wọn sọ̀rọ̀ tí mo lérò kó máa jẹ́ last ever tí màá pè wọ́n gbẹ̀yìn, gẹ́gẹ́ mo ti rí pé wọ́n ti fẹ́ máa ṣe ojú méjì, wọ́n fẹ́ sòótọ́ mọ́. Wallahi wọ́n fẹ́ sòótọ́. Mo wá pe brother Hassan tó jẹ́ spokesperson ilé Ayélára tó wà ní igun àwọn tó sọ pé àníṣe Ìmáàmù Tọ́lá wọn kì í ṣọmọ nílé Ayélára, wípé wọ́n wá jẹ oyè ìmáàmù pẹ̀lú orúkọ ilé tí wọ́n belong sí ni. Mo wá pè wọ́n, mo ní kí tẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ tí wọ́n pé ṣọ́ mọ ẹni tí ń já àfáà Zikirullah kan tó jẹ́ ọmọ nílé Ayélára. Ẹ̀gbọ́n tí wọ́n sọ bismillah 20 minutes lélẹ́yìí. Alhamdulillah wabarakatuh. Alhamdulillah. Ridwan Allah lọ́sọ̀rọ̀. Ó ní ẹnìkan tí ó pè lórí program ìkọjá tó dárúkọ àfáà kan àfáà Zikirullah tó jẹ́ mọ́lẹ́ Ayélára ṣẹ́mọ̀ wọn. Náà, mo mọ síkìrù bẹ́ẹ̀ ni. Aláwọn gan sáìdì ọ̀dọ̀ Ìmáàmù Tọ́lá náà wà. Káwọn náà sọ fọ́tún pọ́ ọmọ nílé ni wọ́n. Rárá. Àjọ wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Náà. Láti ilẹ̀ láti jọ wà, ṣùgbọ́n wọ́n tẹ̀sẹ̀ báyìí rẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí ni. Ẹ̀ǹtẹ́ fẹ́ sọ gbogbo náà nìyẹn, torí ìgbà tí mo padà pé ẹnìkan tó mọ̀ wọ́n dáadáa tó ń pẹ́ ní ẹni ọmọ méjì nínú ilé kìndí. Ẹni ẹ wá ṣàlàyé fún mi pé kódà àfáà Zikirullah láti búra fáwọn rí pé wallahi tallahi pé Imam Tọ́lá kì í ṣọmọ nílé Ayélára. Ọmọ ìgbé kì í ṣọmọ nílé Ayélára. Èmi wá pè wọ́n láàárọ̀ yìí. Nígbà tí mo pè wọ́n, a sọ̀rọ̀ fún 2 minutes. Mo á ṣàlàyé fún wọn pé mo fẹ́ kí wọ́n ṣàlàyé igun tí Imam Tọ́lá bọ́ sí tó fi jẹ́ pé fi gbà pọ́ mọ́ nílé ni wọ́n. Alhamdulillah.
Àwọn ní àwọn máa pè padà ń tó bí alẹ́ ìjùmọ̀ àti mọ́nìkò sí wàhálà. Ṣàlìsàn. Torí mo ti mọ̀ pé lẹ́yìn yẹn tẹ́lẹ̀ máa tún ṣe bèèrè lọ́wọ́ wọn kí mo gbọ́ lẹ́nu ọmọ méjì tó jẹ́ confirmation máa tún confirm ẹ̀ lọ́dọ̀ tí wọ́n. But unfortunately lẹ́yìn Jímọ̀ tí mo ti ń pè wọ́n náwó after tí mo ti ń pè wàláyì wọ́n gbé fóònù yẹn wọ́n máa pìkẹ́ wọ́n ti rí pé òun èmi ní báyìí wọ́n á dákẹ́ àdẹ̀kọ́ ọ̀tí. Mi ò bóyá mo sẹ́ndì fídíò bàbá àgbàlagbà tí wọ́n nà. Yà ẹ sẹ́ndì ẹgbà kan bẹ́ẹ̀ ni ẹ sẹ́ndì. Mo bá wọn bínú ọwọ́ mi bá ń sinmi. Ṣé n tẹ́ fẹ́ sọ gbogbo náà pé tọ́lá ti wà rà? Ṣàlìsàn. Torí mo ti mọ̀ láàyè wọ́n gbé fóònù yẹn. Bàbá àgbàlagbà tí wọ́n nà. Yà ẹ sẹ́ndì ẹgbà kan bẹ́ẹ̀ ni ẹ sẹ́ndì ẹgbà kan. Ó wà nínú àwọn tí wọ́n jọ nà pẹ̀lú bàbá yẹn. Láìláìlọ́lá. Gẹ́gẹ́ bí ẹ tí yóò sọpọ́tì máa ń tọ́jú àgbà kan. Wàlọ́ọ̀hì ó wà nínú wọn. Ẹ jẹ́ play fídíò yẹn kí n sáré prove àárín yẹn. Gẹ́gẹ́ bí ẹni tí ò sọpọ́tì máàmù Tọ́lá láti bẹ̀rẹ̀ tán dúró ti àwọn ẹbí ń pé kí ìmáàmù Tọ́lá prove ara wọn bọ́n ṣe jẹ́ ọmọ inú ilé ayé lára. Fídíò yẹn ẹ jẹ́ play fídíò yẹn òun ni mò ń bọ̀ ọ́. Ẹ jẹ́ sáré play fídíò yẹn. Mbọ̀ á fídíò yẹn dá o. Fídíò yẹn mẹ́ta ni fídíò yẹn ó dà pé méjì mo send sí ìbàdí o. Mo ń bọ̀ ẹ jẹ́ sáré fọ́ọ̀dù. Ó yà láti fẹ́ gẹ̀ẹ́tì fídíò yẹn. Mo ń bọ̀ ọ́. Wọ́n send fídíò yẹn fún mi rí tí mo play ẹ̀. Brasa tẹ́ bá wà lórí call ẹ lè bá mi send ẹ wà lórí fídíò yẹn wà lórí live ẹ lè bá mi send fídíò yẹn again. You understand? Ẹ lè bá mi send fídíò yẹn again but no we stand ẹja máa gbọ́ lọ náà. Ṣùgbọ́n nǹkan àwa tó ń move nígbà láwa yí pé ó ń commit àwọn atrocities lábẹ́nú tó lè jẹ́ pé yóò mọ tánìṣì méjì ìdílé ayélujára. Bí ìdílé ti sọ wípé ó sún lẹ́yìn fún wa nìyẹn. Ní last year Sẹ́nitọ́ Abdulfatai Buhari. Okay. Ní ìmọ̀wé tó kọ̀ yẹn rí. Àwọn gbọ́dọ̀ ara rẹ̀ Sẹ́nitọ́ Buhari Sẹ́nitọ̀ yẹn ló rẹ̀sẹ̀ntì Ọ̀yọ́ North Senatorial District. Bàbá yẹn wá ra àgbò. Fún ìmọ̀ àbí wípé fún ìlú wípé kí ìmọ̀ wọn pa ẹran yẹn ní ọdún léyà láàsìá. Ìmọ̀ àbí wa ní ó lọ mú ẹran yẹn lọ ilé àwọn Sẹ́nitọ́ Fatai Buhari. Lọ́dọ̀ gbà wá. At the end of the day, ńlọ́ba yarí pé torí náà òun ní Sẹ́nitọ́ Fatai Buhari fún ní ẹran. Láìláìlọ́lá. Báwọn lè jẹ́ wọn rẹ̀. Ó dẹ̀ ẹran yẹn òun ní ẹran tó tóbi jù. Àǹjẹ́ òun ní ẹran tí wọ́n rà jù tí owó ẹ̀ wọ́n jù. Allahu akbar. Lọ́ba parọ́ fún òun ni wọ́n ké fún o. Ọ̀dẹ̀ pa ẹran yẹn. Ọ̀dẹ̀ dẹ ẹran yẹn jẹ pẹ̀lú òun àtàwọn ìyàwó ẹ̀. Inna lillahi wa inna ilayhi raji'un. Lẹ́yìn ká àwọn wọn bínú àwọn sọ́kọ́tọ̀ọ̀sì Alhaji Fatai Buhari wọn bínú ní ìdí ní láti àìpẹ́ irúgbìn ìgbọ́n bá lọ sí ilé ayélujára lókè àgbẹ̀dẹ. Lọ́ba náà múra ẹgbẹ́ òun ló fúnlẹ̀ ràn. Lẹ́ni tó ń fún gbogbo ọmọ ẹran wá.
wàhálà ẹ̀rọ mi sáà ti kíkì lẹ́mi sáà ti bínú kó ọ̀gá nìyẹn yà kí ni gbogbo kálábàlà yìí àdéhùn ìdí àkóra wa lọ sí ilé Fatai Buhari sẹ́yìn Fatai Buhari làbá sọ pé bọ̀ síkírò nǹkan báyìí lọ́wọ́ ni níbo iṣẹ́ tí ló lè fún Fatai Buhari tí Fatai Buhari ó bí òkè ẹran ńlá orin ìlú ó ẹran ìlú. La ilaha illallah. Oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ báyìí nígbà ń ṣe lẹ́yìn ìmọ̀ràn ibi tàtọ́ ẹgbẹ́ eléyìí ọ̀rá ẹgbẹ́ yóò máa sáníṣì orúkọ ilé ayé lára. Bẹ́ẹ̀ni. Tàbí ní kó excuse wa nìyẹn. Àdéhùn fi dé àwọn aráàlú ìmọ̀sọ́rọ̀ ìdìbò àǹkó àdìgbò wípé wọ́n ti ń tàn wọ́n fowó tàn. Àdéhùn fi dé ó padà kápẹ́ cross ó padà bọ́ sí igun wọn. Ẹ̀rọ lè ṣe tàbí pẹ̀lú ẹ̀. Ẹ̀rọ lè ṣe tàbí pẹ̀lú ẹ̀ ká gbọ́ ibi tí inú sábà fi jọmọ ilé ayé náà kọ́ pàtàn rẹ̀ fún wa àfẹ́gbọ́. Màá tẹ̀lé àwọn fídíò tó ti ṣe kọjá fún yín òun fi ń sinsin náà má sì sẹ́yìn sí. Màá bẹ̀rẹ̀. Wá kọ̀ǹpì ẹ̀. Ṣábà Zikura. Ibi tí mo ti ṣe lórí ọ̀rọ̀ yóò sà. La ilaha illallah. Ẹ bá mi sẹ́yìn. Ṣèlú bí tó sọ̀rọ̀ dé yẹn, ẹ jẹ́ sáré proof fídíò yẹn. Fídíò àkọ́kọ́ tó fẹ́ play yìí, òun ni ìgbà tó wá na àwọn bàbá àgbàlagbà ẹni masjid. Tí àfà Síkírù láàánú dẹ̀ wà nú àwọn tó ń nà pẹ̀lú wọn gbà náà. Ẹ gbọ́ tó dárúkọ, Síkírù nìyẹn. Ẹ gbọ́ sí o. Ẹ jẹ́ play fídíò yẹn. And mind you, fídíò tí fẹ́ play yìí sìn. Nígbà yẹn wọ́n sì ń bẹ pẹ̀lú ẹbí pé àní ìmáàmù tọ́lẹ̀ kì í ṣọmọlé ayé lára sẹ̀. Ẹ máa gbọ́ lọ. Ibi tí ọjọ́ tó wà nínú fídíò yẹn dúró sí ni ẹ tó ẹ dárúkọ Síkírù ni ẹ tó tún ná àfà Síkírù yẹn lọ́pọ̀ mọ́ àwọn bàbá yẹn. Nígbà tó palẹ̀ mọ́ àwọn bàbá yẹn ẹ gbọ́n sí. Nígbà tó palẹ̀ mọ́ àwọn bàbá yẹn náà kó wọn lọ sí Ìbàdàn kan ni. Máa tẹ̀lé sí àwọn èèyàn. Kódà odidi ọba ìlú wọ́n dé iṣu rẹ̀ gbàdúkọ̀ àwọn náà rí ọba ìgbà ilé òfin ọmọ yàrá yìí. Lẹ́tà àwọn tó ṣàlàyé fún kábíyèsí padà ṣàlàyé fún kábíyèsí bọ́ọ̀rọ̀ rẹ̀ ti jẹ́ nì. Ọba kan wà l'Ógbómọ̀ṣọ́ yìí tí à ń pè ní Aláròjẹ. Aláròjẹ ẹgbẹ́ ni ó wà rẹ̀sídẹ́ǹtì bàbá wa kábíyèsí ní ìpàdé àwọn ọlọ́bíkà conference ọdún yìí. Bàbá yẹn tí òun àtàwọn kan
gbogbo wọn padà jẹ́ wọn tí ń ṣe wọ́n nípa aláwùjẹ yẹn. ìyá bá ti kọ́ bàbá yẹn ti bá rí pé àtàwọn tó ń sọ bọ́ ti máa bọ̀. àtàwọn kan ni wọ́n á rí pé àṣàfùlà kò sì nígbà wọn jà. ètò wọn jẹ ni wọ́n wá káàkiri. bọ́ọ̀rọ̀ ẹ̀ ṣe rí yẹn tẹ́ ẹ bá rí pé tó bá dá nílò àárín ìkangun tó ní bí nígbà láti jáde fún ó sọ síta ká. ǹjẹ́ mọ̀ ń pé tẹ bá rántí nínú fídíò tí mo ṣe kọjá mo ní àbá Yusuf Shitu gan àwọn náà ní kí n pe àwọn padà pé làwọn tó lè ṣàlàyé egbò náà tí ìmáàmù tọ́lẹ̀ àti sí. mo pè wọ́n fún àwọn ìgbà ẹ̀wọ̀n ọ̀gbẹ́ ẹ̀jẹ̀ máa gbọ́ wọ́n pè wọ́n ọ̀gbẹ́ títí ó wá dà àárọ̀ yìí àyàmùsílà bọ́ ìgbé láàárọ̀ yìí nìyẹn ní bílíìbù tó sọ mo ní ìtẹ́lẹ̀ ẹ̀fẹ́ ṣàlàyé fún mi tẹ́jú ní ìpín láti jọ ẹ̀ fún tẹ́ẹ̀gbé kọ̀ bóyá torí ẹ bízì àbí kankan mi ò máa ń yẹn ṣùgbọ́n mo rẹ́jà ti fẹ́ gbọ́ àlàyé egun tí wọ́n jẹ́ ìyẹn ìmáàmù tọ́lá wà láì wọ́n sọ fún mi pé kí n má wọ́n fi pa ọ̀rọ̀ fámìlì àwọn ni. ẹlẹ́kejì tí wọ́n sọ fún ìyá alájà ṣìfáwò àbí alájà ṣìfáwò náà ni tó jẹ́ ìyá Rashidi tí Rashidi wọ́n sọ fún alájà Musili lórí pé aláàjì Yusufu Shitu sọ fún wọn pé ìmáàmù tọ́lẹ̀ ọ̀fíṣọ́ wọn lórí àwọn ọkọ̀ jùmọ́ àbáàsì ni. mo tún fẹ́ bèrè yẹn náà lọ́wọ́ wọn ní kí n má kọ́ rí ọ̀rọ̀ lórí àwọn ni. èmi kọ́ sí wàhálà wàláhì. ṣe rí bí wọ́n ń tẹ́ ẹ̀mọ tí wọ́n ń sọ. ọlọ́run àti ọ̀. ètò àwọn wò tí wọ́n fi ń parọ́ fún àwọn èèyàn ní pé táwọn bá sọ̀rọ̀ wípé is the content of law nígbà tí ọ̀rọ̀ yẹn ti wà ní court. èyí tí wọ́n ń gan sí ìyẹn wípé wíwá content of law. bẹ́ẹ̀ ni ibi tó ti sí nìyẹn. èyí táwọn bá sọ̀rọ̀. níwà ọ̀rọ̀ tá à ń sọ kò ń ṣe ọ̀rọ̀ kóòtù là ń sọ nípa rẹ̀. kò tẹ̀jọ́ ọ̀rọ̀ tó wà ní kóòtù rárá. kó tẹ̀ sọ̀rọ̀ kóòtù rárá rárá kọ́. kóòtù létà nìyẹn because tó wà ní kóòtù ṣe ilé ẹjọ́ bá lọ kóòtù náà. àwọn tí ò gbà yín lọ́kùnrin lé no ṣe mọ̀ pé àwọn náà join case yẹn. bẹ́ẹ̀ ni. bàbá Yusuf Shitu tá à ń sọ yìí àwọn náà join case yẹn láti ṣáìsì wọn. so court case nítorí pé ìdílé wa ni. ìdílé wa tá a sì fi join case nítorí pé ká join case ní wípé ọba ní mọ̀rẹ́nìyàn imam ọba ilé wa ọba ló fún wa ní àǹfààní àti máa jẹ́ ilé imam. Allahu Akbar. Gbogbo ilé tí ń jẹ́ ilé imam lẹ́yìn gbogbo ilé tí ń jẹ́ ilé imam lẹ́yìn lọ́mọ̀ṣọ́ pírífílẹ́ẹ̀jì àwọn ọba ni wọ́n fún wa ní pírífílẹ́ẹ̀jì yẹn. Allahu Akbar. That is the reason why táwa fi join case. Bẹ́ẹ̀ni. Ọba ló ní mọ́sálásí. Náà. Ọba ló ní mọ́sálásí. Àwọn ti sọ fún ọba kọ́ ló ní mọ́sálásí. So wọ́n dẹ̀ gbé ọba lọ wípé ọba kọ́ ló ní mọ́sálásí. Kódà ìgbà tó fẹ́ jẹ ìmọ̀ tí gbogbo ìgbà lára òkè ìmọ̀ wípé ó kì í ṣọmọ inú ilé. Ààfin kábíyèsí sọ̀hún yìí ni náà ni wọ́n mú ọlọ́mọdún náà lọ. Bẹ́ẹ̀ ni, àbí? Tó ti lọ jẹ ìmọ̀ tó wá dì fún tó wá sọ wípé tọ̀ kò jẹ ìmọ̀ lábẹ́ ọba kankan. Àti Ògbómọ̀ṣọ́ kọ́ ni wọ́n ti yàn ọ́ gẹ́gẹ́ bí ọba gẹ́gẹ́ bí ìmáàmù l'Ògbómọ̀ṣọ́. Torí náà ọba kọ́ ló fún wọn ní sàtífíkẹ́ẹ̀tì ọba kọ́ ló fún wọn ní staff of office. Torí náà ipò tí wọ́n jẹ ipò mú ọdẹ ọ̀dọ̀ ọba ni pé ọkàn lọ pílè royalty lásán
Kí ọ̀sán ìbọn kí ọba lásán níbi ẹni tó tó lọ́dọ̀ bá ní pé ọba òkan ló fi ọjẹ nípò àndẹ̀ nìyẹn o. Allah, don't go and call to gangan ni. Nípò àndẹ̀ nìyẹn. Àgbẹ̀jọ́ tó mọ̀ ìgbé bọ̀. Ọwọ́ kì í ṣe excuse tó ọ̀rọ̀ fi ṣe ọ̀rọ̀ jáde tó rọ́mọ pé ọ̀rọ̀ wọn. Àgbẹ̀jẹ́ kó yẹ pé kò kì í ṣọmọ inú ilé ayélujára. Bẹ́ẹ̀ ni, àgbọ́yé. Àmọ́ nínú ọba, àmọ́ iye ọba, nínú ìwọ̀n sọ tó dé pé Mùsùlùmí ni wọ́n tí wọ́n fi mọ́mù jẹ. Mo tún padà pé àfa Zikirullah padà wọ̀ fún 5 minutes o. N tó ṣẹlẹ̀ láàrin 5 minutes ẹ gbọ́ o, ẹ má kánjú o. Bẹ́ẹ̀ ni. Àwọn oníṣẹ̀ṣe tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe tí wọ́n ti ṣe Mùsùlùmí tí wọ́n kì í ṣe Kírísítẹ́nì. Lẹ́rìn làwọn ọkọ̀ òun tí wọ́n fi ìrọ́pù ẹni lè gbé lọ sódìbà. Kìrìsìtẹ́nì lè. Lẹ́jọ́ yẹn ń break. Ìrọ́pù jẹ́. Lákẹ́ súnkún mẹ́rin díẹ̀. Náà, ẹ̀ka tó ń gbọ́ ẹ bẹ́ẹ̀. So, amọ̀yẹ ọba nínú ìtàn tó lé pé èyí ṣe Mùsùlùmí. Kìrìsìtẹ́nì ọlọ́dẹ oníṣẹ̀ṣe pọ́ńdélé ni. Ó sì jẹ́ ọba ni. Tó sì jẹ́ pé ọba ni kó sì fi lè mọ́mù jẹ l'Ógbómọ̀ṣọ́ ìbí fọ́ kí wọ́n yóò jẹ̀ tó dé ní tó bí gan. Ló tó ọlọ́run. Àbí láwa sọ kírísítẹ́nì mélòó ló fi mọ́mù jẹ Mùsùlùmí mélòó fi mọ́mù jẹ rẹ́kọ̀dù ẹ̀ wà nínú iṣẹ́ Ògbómọ̀ṣọ́ náà. Allahu Akbar. Inú ààfin Ṣọ̀wọ́n Ògbómọ̀ṣọ́ land iná sì ni wọ́n ti ń fi gbogbo ìmáàmù tó ti jẹ́. Àná ti fi ń jẹ́. Àkíyèsí àti ní ìmáàmù méjìlá ló ti jẹ́. Ilé Ògbómọ̀ṣọ́. Òun ló sì bẹ̀rẹ̀ àlá. Bẹ́ẹ̀ni. Gbogbo ìmáàmù méjìlá tó sì tí wọ́n jẹ lọ́wọ́ká láti ọ̀dọ̀ ọba ni. Náà. Tí wọ́n wá ń kílè mú lé mi wípé ọba tó fi ọjẹ́. Jẹ́ ọmọ. Ní wọ́n tó fi ọjẹ́. Ọ̀wá sọ pé àwọn súnmọ́lá kọmitì kan ni ló jẹ ó sọ bẹ̀rẹ̀ sí oríṣiríṣi. Ní tó jẹ́ káwọn òjò ìkéèsì ní ẹgbẹ́ ní ìdílé tí wọ́n ń dá yí lára wọn. Ó sì jẹ́ kó rúkọ wá sí ilé jẹ́ o. Ètò wà bẹ́ẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ nítorí orúkọ ìdílé iná rẹ̀ gbélọ́gbélọ́ jẹ́ ìmáàmù. Orúkọ ìdílé ni. Máa dàlá, Allahu Akbar. Tọ́lá kìí ṣe káàkan nínú ilé ayélujára ní ìmáàmù. Náà. Gbogbo ẹni bona fide ọmọ ilé ayélujára. Bẹ́ẹ̀ ìlú qualify láti di ìmáàmù. Láti di ìmáàmù. Masha Allah. Ilé ọba máa sọ ọkọ̀ òde sọ fáìpẹ́tọ̀ ẹ máa lọ ká alágbájá báyìí àwọn ni ìmáàmù o èṣe o. Ìgbèfọ́rọ̀ ilé ìwọ̀n fún jẹ ìmáàmù. Bẹ́ẹ̀ l'Ógbómọ̀ṣọ́. Kìí ṣe pé àwa kan ní káàkan kìnnìkan òun ṣe o. Ọ̀rọ̀ tó bá. Tí Yínúsà bá jẹ́ ọmọ inú ilé ayé lára ni gbogbo àwọn tá a jáde yìí tá à ń sọ̀rọ̀ àní sọ anything. Àbí náà, of course. Tẹ̀sán bọ̀ torí pé kì í ṣe ẹ̀jẹ̀ inú ilé. Èló jẹ́ ká jáde ká máa sọ nǹkan sọ yẹn. Allahu Akbar. Of course. Òfin ti jẹ́ nìyẹn. Tẹ̀ bá wà lè pe kí lórúkọ ẹ̀ tẹ́ bá lè pe Síkírù tí ẹni wọ́n dákọ̀ fún yín yẹn. Ó jáde kọ́ wá sọ igun bàbá rẹ̀ igun bàbá Yínúsà kọ́ jáde kọ́ pa ìtàn pé igun bàbá Yínúsà nì. Àbí. Nǹkan fún abẹ́ nìyẹn. Nǹkan abẹ́ nìyẹn. Àdẹ̀sọ̀ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ kóòtù rárá àti rárá. Àtọ̀. Because àwa gbọ̀ngàn nínú ilé wa I believe in justice. Alhamdulillah. Inshallah. Àdẹ̀mọ̀ yìí pé pẹ̀lú ògbọ́ràn ọ̀rọ̀ tó wà ní kóòtù yìí a mọ̀ yìí pé justice ló máa bá dé. Ilé ẹjọ́ do justice. Inshallah. Inshallah.
A nígbàgbọ́ nínú ìdájọ́ Nàìjíríà to some extent. Inshallah. A sì máa ń pè ọlọ́run ọba ò ní òkòkò ẹlẹ́bi ò ní di aláàbí. Ẹgbẹ́ ọlọ́run. Pẹ̀lú ọlọ́run ìgbàgbọ́ táwa nìyẹn. Of course. I believe nínú adájọ́ tó wà ń bẹ̀ ní pé wọ́n ṣe òdodo. Bẹ́ẹ̀ni, èyí ní láìsàn ńlá. Pẹ̀lú ọlọ́run a sì bí nínú Nigerian justice pípọ̀ a rí òdodo gbà láti bẹ̀. Inshallah. So anything tó máa mú pé bóyá content of a court a lè ṣe rárá pọ̀. Gbogbo tí à ń ṣe yẹn, gbogbo tí à ń sọ tá à ń ṣe yẹn láti jẹ́ kí wọ́n mọ̀ wípé wọ́n ti ṣe manipulation jìnnà lórí ìlú ayélujára. Allahu Akbar. Wọ́n ti ṣe manipulation wa jìnnà tó jẹ́ pé à ń pariwo ṣùgbọ́n àwọn alágbára ìlú àwọn olówó wọn ò jẹ́ kí ohùn wa kó jáde. Bẹ́ẹ̀ni ọgbọ́yé. So in fact wọ́n lọ hire àwọn bloggers here and there wọ́n máa pa irọ́ fáwọn èèyàn láti máa fi deceive àwọn èèyàn ni. Frankly ẹ̀ẹ́dẹ̀ lè rí ìdílé lásìkò ìlọ̀rọ̀ yìí lè rí ìdílé ayélujára pé àwa jáde àwa ń sọ̀rọ̀ lórí social media tí kì í bá ṣe yí pé ó wà reason láti jáde ó wà prudent. Ìdílé ni àwọn ọmọ wò wọ́n ní because àwọn ọmọ ibi tá à ń lọ. Bẹ́ẹ̀ni, of course. Mo ṣe nìyẹn sá ọ. Ẹ ṣeun, Ọlọ́run ó ṣàánú pẹ̀lú ògbó Ọlọ́run. Program máa bẹ̀rẹ̀ láìpẹ́ in the next 10 minutes. Okay. Ògbó Ọlọ́run fẹ́ gbọ́. Okay. Mo ṣe wọn gbọ́. Màá fẹ́ àwọn ẹbí tó ti tọ́jú fi sọ̀rọ̀ kọjá ẹ̀. Yes sir. Ẹ ṣeun bàbá. Ẹ̀zá kún la fún ẹ. Yes sir. Màá send àwọn fídíò kan sí kẹ́hìn náà bá lè wú for that time. Wọ́n látàdé tí ń ṣẹlẹ̀ pẹ̀lú ẹni tó ń sọ̀rọ̀ fídíò yẹn. Inshallah. Ọ̀rẹ́ bàbá. Now, alhamdulillah, wọ́n padà sẹ́ndì àwọn fídíò yẹn sí mi. Fídíò àkọ́kọ́ ni mo play tẹ́lẹ̀ nígbà kan wá ń ná àwọn bàbá yẹn jáde gẹ́gẹ́ bí ẹni tí ò sọpọ́tì ìmáàmù Tọ́lá pé wọn kì í ṣọmọ nílé, wọn dúró tí wọn lọ́rùn pé rárá kì í ṣọmọ nílé Ayélára ẹ̀ pẹ̀lú ìtàn tẹ́pa ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọn lérò pọ̀ mọ́lé Ayélára ni wọ́n tẹ́lẹ̀ níbi ìbẹ̀rẹ̀ nígbà tí àáfàá Yusuf ṣìtù mú wọn wá gẹ́gẹ́ bí ọmọ nílé Ayélára. Tọ́lẹ̀ ní igun Àbáàsì náà wà gẹ́gẹ́ bí igun méje tínú ilé Ayélára jẹ́ l'Ógbómọ̀ṣọ́. Nígbà tán dẹ̀bẹ̀ sí ń pàtàn ìtàn ẹ̀ wá ń takora wọn lọ́sẹ̀ wà ń wádìí nípa ẹni yóò ń ṣọmọlé Ayélára ìtàn tó ń pa ìlú rí bẹ́ẹ̀. Àwọn tó wá jẹ́ pọ́n dúró ní dúró pé wọn kì í ṣọmọ ní inú ilé Ayélára ẹ̀ náà nà ní masjid ìjọba tí àáfàá sì kìrò láàyè tó sì wà nú wọn tán kó wọn lọ sí Ìbàdàn. Kódà nígbà tó ń dé láti Ìbàdàn tó sì ń para Ìbàdàn bí oṣù méje táwọn tó kó wọn lọ sílé ẹjọ́ ò yọjú. Àbásíkò láì tún ṣe fídíò kan ẹjẹ́ play yẹn fún òun ni. Ní mọ́sálásí ọba Dangi ní Ògbómọ̀ṣọ́ lọ́jàgbó tí wọ́n náà wá àwa mẹ́fà ni wọ́n náà lọ́jọ́ yẹn wọ́n dẹ̀ kó wa lọ sí Owódé headquarter ló wà náà wà ń bẹ̀ ṣẹ́kí wọ́n máa kó wa lọ Ìbàdàn láti Ìbàdàn à ń débẹ̀ lálẹ́ ẹjọ́ yẹn ní gàdí aago 9 tí wọ́n gba statement yẹn ní wa kalẹ̀ ẹni wọ́n máa kó wa lọ sí prison Agodi yẹn láàṣù díjọ́ kejì nígbò díjọ́ kejì wọ́n kó wa lọ sí court àti kóòtù yẹn abala wa ní prison àdẹ̀sùn ọjọ́ 9 níbẹ̀ kí àwọn aláàánú àwọn onílé èèyàn wọ́n tó wá dìde ìrànlọ́wọ́ wọ́n tó wá gbà wá kalẹ̀ bẹ́ẹ̀. Ìtí Yunusa ti pera rẹ̀ ní Tọ́líàtù ní tó fẹ́ jálẹ̀ l'Ógbómọ̀ṣọ́ ìlú jálẹ̀ yẹn. Àwa dúpẹ́ látọ̀dọ̀ Ọlọ́run ọba àríkẹ́ọ́lá dúpẹ́ láti November 27 tí wọ́n ti kó wa lọ táti kó yí kóòtù táwọn aláàánú èèyàn ti dìde ìrànlọ́wọ́ sí wa tí wọ́n ti wá béèlì wa táti kó yí kóòtù. Bá a ti lọ bá a ti bọ̀ òní yìí lọ jẹ́ oṣù 22 months táti kó yí kóòtù tọ́lọ́run wa tó bá wa ṣe lénìí wọ́n tó wá da ẹjọ́ yẹn nù. Adúpẹ́ o gbogbo ẹ̀yà alátìlẹ́yìn wa adúpẹ́ lọ́wọ́ yín o Ọlọ́run ìjọ bàjẹ́ o wà lẹ́dàánú ìyẹn tọ́sẹ̀ kọ̀ọ̀kan o adúpẹ́ o. Wọ́n da ẹjọ́ yẹn nù bá a ṣe lọ sí kóòtù tó yíyó sọ̀rọ̀ yọjú ọ̀wá sí kóòtù orí àti gbogbo àwọn alátìlẹ́yìn rẹ̀ tí wọ́n jọ wá tí wọ́n jọ kọ petition wá síbẹ̀ èdè sí mátà wa ẹnìkan kan wọn yọjú ẹnìkan kan wọn wá
tọ́nà tí wàá bá wó ọ̀rọ̀ náà lónìí àwọn ọlọ́run dákun yínúṣà ọmọ yínúṣà tọ́lẹ̀ àti ó kó Ògbómọ̀ṣọ́ sí dàrú ogún mu ọlọ́run náà èyí sọmọnulẹ̀ wa èyí sọmọnulẹ̀ ayé rárá nígbà tó kọ́kọ́ Ògbómọ̀ṣọ́. àbáṣekúrò láti ó ti bẹ̀rẹ̀ sí sọpọ́tì ìmáàmù tọ́lẹ́àsì ló sọ̀rọ̀ nígbà kan yìí o nígbà tó kó wọn pẹ̀lú àwọn bàbá yẹn tán dúró ti ìmáàmù tọ́lẹ́ lọ́rùn pé kì í ṣọmọlé ayé lásẹ̀ nígbà tó kó wọn lọ Agodi tán dẹ ẹjọ́ lù tán after 22 months fídíò tó ṣe nígbà yẹn òun lẹ̀ ń gbọ́ yóò àbáṣekúrò lákan náà tán padà ń di pé wọ́n ń sọpọ́tì ìmáàmù tọ́lẹ́ alẹ́ nìí. èmi gẹ́gẹ́ lọ kọ́kọ́ máa wá bá ní ẹ̀jẹ̀ ká àpáàrùn ká gbẹ̀dẹ̀ l'Ògbómọ̀ṣọ́ wípé bọ̀dá mi bọ̀dá síbó ibo mo ti mọ̀ orí ta ní ọ́ ta ló bí ọ̀ta nìyẹ́ ẹ̀ta gba bẹ́ẹ̀. so òun máa bẹ̀ mí bíbẹ̀ ní bí gbogbo ìgbàjọ́ ọmọdé ọ̀bálẹ̀ bí alágbáyé so mo dẹ̀ jẹ́ kí kíní kan yé wípé wà láàyè ọmọ rí tó bá ti lè pìtà ara rẹ bàbá tó bí bàbá rẹ nínú ilé sọ kábọ̀ oní ẹ̀yin jẹ́jẹ́ bọ̀dá wa náà ẹ̀yin náà lẹ́ sọ ìtàn ní olè fún amúlò tẹ́lẹ̀ sọ̀kan fún ìwọ́n tí a pẹ̀lú ọmọ Ògbómọ̀ṣọ́ nínú lẹ́dára tó wọnú lẹ́dára wa ọmọ bàbá tó bí bàbá rẹ ọmọ bàbá tó bí bàbá rẹ èmi ò lè pìtà fún ẹ gbogbo ìjọsẹ wa ṣe tó ń bà yẹn Ọlọ́run ọba ò dákun wọn sábà wá sí àlékún ẹ̀mí púpọ̀ fún ọba dájì ọba olódodo bàbá yìí dídé tí wọ́n dé ìwọ náà lọ kọ́kọ́ lọ kó ẹjọ́ bá bàbá láàfin bíbẹ̀ ìgbà mi àwọn fámìlì ni wọ́n lè kì ní wọ́n fẹ́ yọ mí bàbá sì ni wọ́n ṣe lè yọ lẹ́yìn ìgbà yẹn lẹ́lẹ́lẹ́ àwọn náà lọ fẹ̀ olú wọn fún bàbá láàfin bàbá jẹ́ pé wá bàbá sọ pọ́ǹsì kan fún wa níjọ́ yẹn ní ilé gbàgbé ọjọ́ yẹn bàbá sọ fún wa wípé àwọn ò pe Yínúṣà yìí àtàwọn tó jẹ́ fámìlì rẹ̀ àwọn sì pe àwa náà táwọn bá wá pè wá papọ̀ tí àwọn bá ṣe investigation àwọn tó bá jẹ́ pé Yínúṣà yìí bá di ọmọ inú ilé wa lóòótọ́ àgbà ọ̀rọ̀ ní àṣọ pàpàràmà wọn láì bàbá sọ bẹ́ẹ̀ bàbá nítorí òdodo ọ̀rọ̀ ìlànà òdodo làwọn wá ṣe l'Ògbómọ̀ṣọ́ àwọn òsì wá fún bóyá káwọn òjìdílé mú káwọn sọ̀rọ̀ kan lórí ọ̀rọ̀ ìdílé ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ojú àwọn lọ́jọ́ àwọn ológun làwọn wá ṣe so wọ́n dẹ̀ pè wá pípẹ́ kan pè wá òun rí ìkẹ́kẹ́ sọ wọ́n ní kó invite màmá rẹ̀ òun invite màmá rẹ̀ ìṣẹ́jú wa nínú àfin nínú palace bàbá ni màmá rẹ̀ fẹ́ sọ fóun òbí ọtí ló láyé lára wípé Yusufu ló pìtàn fóun wípé ọmọ inú láyé lára lòun ẹ̀ wá dákọ̀ bàbá wa kan ní sàdàfà pé bàbá wa pass ló pè ọ́ ní ayé lára ìwọ tí wọ́n bí sínú láyé lára ṣé ọmọ inú ilé tó ṣe ọba ni wọ́n sọ fún wọn wípé so ẹ̀yin olùgbọ́rọ̀ mi ẹ dákun torí Ọlọ́run ẹ dìde ìrànlọ́wọ́ sí wa lórí ìrìn àjò sẹ́rí kóòtù ta lọ lónìí tán hẹ́ẹ̀dì ọ̀rọ̀ sì tún kú o wà láì ọ̀rọ̀ tó kù torí gbogbo ìrìn àjò yìí ìsìn adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti dúpẹ́ lọ́wọ́ lọ́ọ̀yà wa ó ṣe tíráì wa ó tíráì tó wa gan ó lè gbà bá a ti máa ti má Ọlọ́run bá dànù ó bá ní ṣe àdúpẹ́ yìí gbogbo fún lọ́ọ̀yà náà tíráì fún wa wà láì làásìn àmọ́ ọ̀rọ̀ tí mi fẹ́ sọ bóyá tó bá tún yá á tún máa sọ dáadáa jù báyìí lọ àmọ́ Yínúṣà tọ́lẹ̀ wàláhì tàláhì súnmọ́bìláhì lẹ́gíláhì ó kì í ṣọmọ nílá ìlara o gbogbo àwọn tó ń kó káàkiri lọ́kùnrin lóbìnrin tó wọ́n wá pìtàn ọ̀kan náà kọ̀ bíi tọ́lẹ́àtì lòun ìwọ gẹ́gẹ́ fẹ́ lára rẹ sọ wípé Yusufu ni bàbá rẹ obìnrin tó mú wá tó pera rẹ lákọ̀ bíi bàbá rẹ ní ìṣètò pera rẹ tọ́lẹ́àtì lẹ́sìn òun náà sọ̀rọ̀ pọ́ọ̀rọ̀ yìí méjèèjì ní ìṣètò ó ti yàtọ̀ sí àwọn báyẹn sọ̀rọ̀ pọ́ọ̀rọ̀ yìí méjèèjì ní ìṣètò ó ti yàtọ̀ sí àwọn yìí akọ bíi bàbá rẹ kò mú kọ bàbá rẹ ìwọ tó jẹ́ ọmọ bàbá o. La ilaha illallah. Ẹ wá fásitì láì bọ́ ṣe ń sọ̀rọ̀ nígbà tí wọ́n dé láti ibi tó ń kó wọn lọ nìbàdàn tó ń lọ tó ń bọ̀ tó ń lọ tó ń bọ̀ tó ń pààrà lé ẹjọ́ fóṣù 22 months. Wọ́n sì dúró lórí ìgbà yẹn pé wọn kì í ṣọmọ nílé ayé lára pé ìmáàmù tọ́lẹ̀ kì í ṣọmọ nílé ayé lára. Fídíò yìí tún jẹ́rìí sí tí àbọ̀dá Táíwò tó jẹ́ ọmọ méjì tán ni wọ́n sọ fáwọn tán ní àfáàzìkú láì sọ fáwọn. La ilaha illallah. Kódà wọ́n tún búra lórí ẹ pé wàláhì tàláhì gẹ́gẹ́ bí ìbọ̀dá Táíwò yẹn ti sọ pọ́n búra fáwọn. Kí ló wá lè sọ bọ́dá Zikrullah wá yìí? Kí ló lè sọ wọ́n di ẹni tó wá yí lè ní sọ pé ọmọ nulẹ̀ ayélujára ni àfáà tọ́lẹ́à? Ẹ tún wo fídíò mi. Bọ́ọ̀lù ní ṣe dòdò lónìí wá. Bẹ́ẹ̀ bá gun ẹsẹ̀ nù mí lónìí kò ní kọsẹ̀. Kò ní kọsẹ̀. Inú yé dùn. Aláwọ̀ tí wọ́n kàn ní wọ́n rán lé bàbá wọn mọ̀dàlé tí ní bàbá tèmi mọ́. Ọmọ ayélujára lè sọ fáàmù. Ayélujára ni ìmáàmù Yunus. Ayélujára ni ìmáàmù Táà tó kírun lónìí. Ẹni tí ọba kàn ọmọ mẹ́ta sí ilé bàbá tèmi mọ́. Mo gbọ́ pé bàbá yín gangan ló gbé ìmáàmù wọnú Ayélujára síbẹ̀. Bó ṣe rí nu. Ẹ̀yin lọ mọ kí ló kọ bàbá yín. Mahmudu. Ẹ̀yin gangan ni fámìlì Mahmudu. Bẹ́ẹ̀ ni
tó jẹ́ pé bàbá ní gẹ́gẹ́ ló gbé ìmáàmù wọlé. ẹni tó bá fẹ́ takò ó ti ń pera ẹ̀ lọ́mọlẹ́lá lónìí kó pe nọ́mbà mi kó wá bá mi tàbí kó wá bá mi ní gbàgede mi. èmi ò kú lẹ́dẹ̀ ọmọ àlè ní rí bàbá tiẹ̀ sá inú ilé Mahmood náà mo wà dọ́là. mo kọ́ lè mi mo nílé mi tí mo gbé. ìmáàmù ọmọ Ògbómọ̀ṣọ́ ni. Inshallah àbúrò yín ni. Inshallah ẹgbẹ́ yín náà tó lẹni sí. tó wá kírun lórí fúnra kẹ́ni tí ọ̀gá kọ́ ọmọdé àsọ̀rọ̀ wọ́n bá dà sí kí wọ́n lé bàbá torí lé bàbá wọn bàjẹ́ ń dàrú wọn rí tò kí lẹnu jẹ́ fẹ́ tò lórí ọ̀rọ̀ lé bàbá tèmi kí wọ́n gbẹ́nu wọn sọ̀rọ̀ nonsense. ẹ wo ẹni tó interview Alfa Zikirullah níbí yìí nínú mọ́sálásí níbi jímọ̀ yìí kìí ṣe mùsùlùmí kìí ṣe kìrìsìtẹ́nì ó dà pé aláwo kan ló ń ṣe òun ló ń jẹ́ Àmọ̀tẹ́kùn Oòduà tẹ́ bá wò dáadáa ẹ rí i pé íméèjì tó wà lẹ́yìn fídíò yẹn gan Àmọ̀tẹ́kùn ló gbé sí yẹn ṣe understand pẹ̀lú ìfọ́nu astagfirullah pẹ̀lú ìjẹnu tí Alfa Zikirullah ṣe ń bí tó báyìí tán ní ẹni tó bá fẹ́ gbóòtọ́ ọ̀rọ̀ kó pé àwọn la ilaha illallah ẹ wo gbogbo nínú ẹbí tó bá ti bá rẹ̀ má jẹ́ kí ikùn ẹ̀ Àmọ̀tẹ́kùn Oòduà gbogbo ẹnikẹ́ni nínú yín mùsùlùmí ni kìrìsìtẹ́nì ni gbogbo tó bá jẹ́ gbogbo tó bá ibi tó bá ti bá rẹ̀ nínú ẹbí tó bá ti bá rẹ̀ má jẹ́ kí ikùn ẹ̀ má lé ikùn ẹ̀ ju ẹbí lọ o tó wà láì tó bá lé ikùn ẹ̀ ju ẹbí lọ iná lọ máa jẹ síkùn yẹn ẹjẹ́ tó sọ gbogbo ẹnikẹ́ni tó bá lé ikùn ẹ̀ bí kùn mi ó ṣe yó bí kùn mi ó ṣe wú bí kùn mi ó ṣe yó tó bá lé ju ẹbí lọ níbikíbi tó bá ti bá rẹ̀ nínú ẹbí tó bá ti bá rẹ̀ lẹ́nìí ó padà jẹ iná síkùn yẹn ikùn yóò sì padà wú kú tó bá wọn fi kókó láyé ni kò sí àní-àní bí ó ṣe wà nìyẹn o ẹ wo àfáà yìí tó ń sọ̀rọ̀ báyìí tó sì jẹ́ pé àfáà yìí ló ti búra rí pé wàláhí tàláhí wípé ìmáàmù Tọ́lé ò kìí ṣọmọlé ayé rárá ẹjọ́ kí ló lè sọ̀rọ̀ àfáà yìí wá padà di ẹni tí ń sọ̀rọ̀ eléyìí lénìí. mo rí ọdíò kan tí àfáà Hasan send sí mi ẹjẹ́ ń play mi ti gbọ́ ọ̀bà ẹjẹ́ ń play. ṣe rí fídíò tó wà ní òkè tí mo ṣẹ̀ṣẹ̀ send yìí òun ni fídíò tó yẹ kí n release lẹ́yìn fídíò àwọn bàbá tí wọ́n nà yẹn. ṣe rí fídíò yìí I think sí January 23 kọ́ ní ṣá ó jẹ́ Friday tí mo bá ṣe mistake day yẹn so date yẹn tí mo bá ṣe mistake January 23 2023. ẹ jẹ́ play fídíò yẹn náà. fídíò tó ń sọ nìyẹn o ẹjẹ́ a máa gbọ́n tó ń sọ lọ. tí wọ́n na àwọn bàbá yẹn ní mọ́sálásí ní nǹkan bíi aago 12 ọ̀rọ̀ àkọjá díẹ̀ tí wọ́n na àwọn bàbá yẹn pẹ̀lú síkírù tẹ̀ ń dárúkọ yẹn. the same ọjọ́ yẹn 2023 of January yẹn gangan ní fídíò tí ẹ rí tí àwọn èèyàn ń jó lẹ́yìn jínọ́sà yìí. lẹ́yìn ìgbà tó kírun jímọ̀ kan jọ yẹn àwọn kòhọ́ọ̀tì àwọn ẹgbẹ́ rẹ̀ wọ́n wá tì jáde wọ́n ní kó jó lọ sílé Ayílára ó wá jó lọ sílé Ayílára ní òkè àgbẹ̀dẹ because àwọn bàbá yìí Ayílára àtòkè àgbẹ̀dẹ ìní wọ́n ti ní àwọn igun àwọn bàbá yìí wà. lórí ọ̀rọ̀ tí mo sọ níjọ́sí pé mẹ́rin ní lineage àbí section ilé Ayílára mẹ́rin ló wà ní òkè àgbẹ̀dẹ 3 wà ní ìsàlẹ̀ Àfọ̀n. lẹ́yìn ìgbà tí wọ́n na àwọn bàbá yẹn tán ní nǹkan bí after 12 including Síkírù yẹn o
Yunusa wá jó ó jáde ní mọ́ṣáláṣí ní nǹkan bí after 2 tó kírun tán ó wá jó lọ sí ilé Ayílára lókè Àgbẹ̀dẹ níbi táwọn bàbá yẹn ti wá ó jó lọ sí òkè Àgbẹ̀dẹ yẹn káwọn yẹn ó jó lọ bó ṣe wá jó lọ ijó tó jó lọ tẹ̀ ń wò yìí kò yí àwa ṣùgbọ́n létà ó padà wá yí àwa because bàbá tó nà yẹn àti Síkírù àtàwọn èèyàn rẹ̀ kọ̀ọ̀kan láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni wọ́n ti ń jẹ́ kó yé gbogbo ogun yòókù gan tí wọ́n fẹ́ gbọ́ pé Yunusa kò kì í ṣe ọmọ inú ilé Ayílára kódà láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ làwọn ti mọ̀ wípé Yunusa kì í ṣe ọmọ ilé Ayílára bọ́ bó ṣe na àwọn bàbá yìí àwọn igun yòókù ń wò níwò wípé báwo ni àwọn nìkan lè sọ pé Yunusa kìí sọmọ ilé Ayílára nígbà yẹn ọ̀pọ̀lọpọ̀ mọ̀ yí pé òdodo ni àwọn bàbá yìí ń sọ wípé Yunusa kò kìí sọmọ ilé Ayílára kódà àìmọye ọ̀pọ̀lọpọ̀ bí táwọn bàbá yẹn dé nígbà yẹn tí wọ́n fi ń rinlẹ̀ pé ṣe Yunusa kìí sọmọ ilé Ayílára kódà bàbá tẹ̀ ń wò yìí bàbá Mufasiru àná wọ́n dọ́dọ̀ Alhaji Mọ̀súrù Èjìdé láti máa kọ̀nfáàmù ẹ̀ fún wọn wípé Yunusa kìí sọmọ inú ilé Ayílára ó dẹ̀ ní àwọn ọ̀rọ̀ tí Alhaji Mọ̀súrù sọ nígbà náà lọ́hùn wípé àwọn ọmọ ilé Ayílára pé méjì ilé Ayílára tìsàlẹ̀ Àfọ̀n ni àwọn mọ̀ ní Alhaji Mọ̀súrù Èjìdé nígbà náà lọ́hùn tí wọ́n sọ fún àwọn bàbá yìí àwọn ọmọ ilé Ayílára kan wà ní òkè Àgbẹ̀dẹ ní ìwà ilé Ayílára òkè Àgbẹ̀dẹ yẹn ní source origin tí wọ́n à ń pè ní ilé Ayílára l'Ògbómọ̀ṣọ́ nígbà náà lọ wọ́n wá jó ijó tó jó lọ yìí gbogbo àwọn Síkírù tí ń sọ táwọn sọ yìí òun náà wà nínú àwọn tí wọ́n nà ní mọ́sálásí Ọ̀jàgbó ní January 23 yẹn tí mi bá sí déètì yẹn o tó jó lọ sínú ká wọn ní ìwà ìdí sí Síkírù yìí ni ló ti kọ̀mítà àwọn gbólóhùn kan tí gbogbo àwọn aráàlú sì lè jẹ́rìí sí pófìrà rẹ̀ gégùn nígbà náà lọ́hùn tó ń sọ pé òun búra òun ṣe gbogbo ẹ̀kú Yunusa kò ń sọmọ ilé Ayílára lẹ́tà ó tún padà jáde nígbà náà lọ́hùn ní 2021 yẹn sí 2022 yes 2022 àbí 2021 bóyá wọ́n sọ pé òun fẹ́ mọ wa mọ́tò Yunusa nígbà yẹn ní tí yẹn ò gbà fún Allahu Alam ó padà sọ pé ọmọ Ayílára ni mọ̀mọ́ rẹ̀ wípé ọmọ Ayílára bàbá rẹ̀ ọmọ Ayílára bọ́ nígbà tí náà wọ̀ nígbà yẹn pẹ̀lú ẹ̀ ó tún pull out kó tó di kó ṣe wàá repeat nǹkan tó ṣe ọdún èmi ò mọ much nípa life o because ní tí mò ń sọ yìí ní tí mo rí ni mo sọ bóyá òun gangan fúnra rẹ̀ bóyá wà lè clarify kó ṣàlàyé fún wa níbi tí Yunusa bá ti jọmọ ilé Ayílára ìkángun wo ni ìkángun bàbá rẹ̀ tàdé ní bàbá rẹ̀ kó dẹ̀ búra ọdún ó búra o kò búra o ó sọ̀rọ̀ o kò sọ̀rọ̀ o àwọn yòókù rẹ̀ gẹ́gẹ́ wọ́n ṣe bí wọ́n ṣe ó sàn ṣe òun ò ṣe o event ó ti over ó ti báwọn ṣe sọ ó ti pass lórí gbogbo àwọn nǹkan tí à ń sọ yìí torí pé ìdílé Ayílára we are moving seriously we are moving bí mo dẹ̀ ṣe ń sọ̀rọ̀ kò kí ń ṣe wípé mi ni mò ń sọ̀rọ̀ ẹnu ìdílé ni mo fi ń sọ̀rọ̀ gbogbo àwọn Ayílára tó wà ní abroad gbogbo àwọn Ayílára tó wà ní diaspora tó wà ní north and co ni wọ́n ń follow gbogbo tí ń ṣẹlẹ̀ yìí bọ̀ látàrí pé èmi ni wọ́n fi ọ̀rọ̀ sí lẹ́nu ni mo fi ń sọ tí mò ń sọ yìí kẹ́wọ́n mọ̀ wípé àbí nǹkan kan bọ̀ tí Síkírù gangan bá mọ̀ wípé tọ̀ òun nítàn tóun fẹ́ pa alhamdulilayi àwọn ọ̀tọ̀kùlúùlú wọ́n ń follow wọ́n dẹ̀ mọ irú èèyàn tó jẹ́
bóyá kó lè clarify rẹ̀ yóò ṣe ẹ̀wù wá gan tó bá lè clarify rẹ̀ dáadáa fún wa. Ní ìwà bàbá tí wọ́n nà yìí wọ́n ti gbọ́ ìwà sí Síkírù yẹn wọ́n sin o, bàbá yẹn ò sí láàárín ni mo ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bàbá yẹn sì ń bá wa sọ̀rọ̀ ṣùgbọ́n mi ní tí ì sọ nǹkan kan lórí àárín yẹn pé kásá ní sùúrù káwọn ò dé kí kírú ọ̀wá pa ìtàn bó ṣe tan mọ́ Yínúsà ká gbọ́, but ó wà náà ní interest nínú ẹ̀ tó bá lè sọ fún wa. Alhamdulillah ìlú gangan ìlú àwọn náà mọ tí ń ṣẹlẹ̀ ìrìnlẹ̀ ìràbígbà téèyàn bá ara players ní nucleus wọn nìyẹn sì tó bá lè sọ fún wa yóò wù wá gan-an ká ṣe ẹ̀ gbọ́ so bó ṣe rí nìyẹn. Ìgbà tí wọ́n náà wọ́n òun ni eléyìí tí ẹ̀ ń rí yìí bàbá àgbàlagbà tí wọ́n nà àwọn ni Mágàjí. Eléyìí ni fídíò tí Síkírù tẹ dárúkọ yẹn tó ṣe after 22 months tí wọ́n ti ń lọ síbàdàn tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ tí àwọn tó jẹ́ complainant tí wọ́n fi wá kó wọn ní tí wọ́n fi kó wọn lọ síbàdàn tí wọn ò sì yọjú sí court. So fídíò tó ṣe nígbà náà nìyí tó fi ń explain fún àwọn èèyàn. tó alhamdulillah mo sì ń bá àfáà Síkírù yìí mo sì ń bá wọn káàánú torí tó bá padà dé ẹjọ́ tán àfáà Síkírù ọlọ́run má jẹ́ ṣe wọn o torí ẹ̀yin lẹ sọ ń pé èèyàn kì í ṣe ọmọ inú ilé tẹ́lẹ̀ tẹ̀tú wá padà sọ pọ̀ ọmọ inú ilé ni gẹ́gẹ́ bí tí àfáà Sàní sọ ń pé tí má tẹ̀ rí wọn pè tán bá padà wá lè dáhùn tán bá padà gbé kọ́ọ̀lù tán bá lè ṣàlàyé igun tí ìmáàmù Tọ́líà tán sọpọ́tì lénìí gẹ́gẹ́ bí ẹni tí ò sọpọ́tì ẹ̀ tẹ́lẹ̀ tí wá di pé wá sọpọ́tì ìmáàmù Tọ́líà lénìí kí náà gbé fún yín tó bẹ́ẹ̀ tẹ́fẹ́ fi ta ìdílé yín dànù bọ́ọ̀sì gbé nǹkan fún yín kí ló padà di ń pé ẹ wá yí bírí ẹ fi wá di ẹni tí ń sọ pé ìmáàmù Tọ́líà ọmọ nílé ayélujára ni wọ́n lénìí mo padà pè wọ́n padà kí ló wá ṣẹlẹ̀ láàárín 5 minutes tí mo fi pè wọ́n bismillah. wọ́n gbé kọ́ mi ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ ẹ tẹ́tí ẹ gbọ́. Alásìkòlá ẹ ń gbé kọ́ mi ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ which means ẹ mọ̀ọ́mọ̀ gbé kọ́ ni ẹ gbọ́hùn mi ẹ̀ẹ́dẹ̀ ní sọ̀rọ̀ ẹ̀yin lẹ́sìn ní ẹni tó bá fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ kó pè yín gẹ́gẹ́ bí mo ti sọ fún yín wípé òótọ́ ọ̀rọ̀ lèmi wá lẹ́nu gbogbo ẹni tó bá ti sọ pé ọmọ ilé ayé lára ní Ìmáàmù Tọ́líà mo sì mọ̀ ń pẹ́ ti gbé kọ́ọ̀lù mi báyìí yóò sì wù mí kẹ́ ṣàlàyé òótọ́ ọ̀rọ̀ bẹ̀ igun tí Ìmáàmù Tọ́líà fèsì nínú ilé Ayílára pẹ̀lú ìbúra. lópa tí mo ti pè yín lẹ́ẹ̀kan ẹgbẹ́ náà báyìí náà ẹ sọ̀rọ̀ ẹ sì ń gbọ́ mi. mo fẹ́ kẹ́ bẹ̀rù Ọlọ́run kẹsùn tọ̀rọ̀ fáwọn èèyàn ẹ má jà torí níta fẹ́ gbà ń sin o ẹ já rántí àwọn ọmọ wa àtọjọ́ gbẹ̀ǹdà kìá mọ̀ wa. àbáṣikùrọ̀lá ẹ̀ ń gbọ́ mi dáadáa mo dẹ̀ mọ̀ ń pẹ́ Ridwanullah Abùlọ́rẹ́ ló ń sọ̀rọ̀ ẹ sì ti gbé kọ́ mi ṣùgbọ́n ẹ sọ̀rọ̀ kankan. àyè ti wà fún yín báyìí láti ṣàlàyé lórí ibẹ̀ ṣe sọ pé lákọ̀ọ́kọ́ tẹ́ ti sọ lákọ̀ọ́kọ́ pọ̀ kì í ṣe ọmọ inú ilé tẹ́ tún búra gbà tó dọ́ àtẹlẹ́kejì ń sìn ẹ̀yí sọ pé ọmọ inú ilé ni wọ́n báwo ló ṣe jẹ́ gan-an ẹ bá ṣàlàyé.
Assalamu alaikum Alhaji Zikrullah. Assalamu alaikum. Assalamu alaikum Abba Zikrullah. Àti ọ̀rọ̀ tẹ́ sọ fún ọmọ méjì nínú ilé Kìndí. Ó ti bí wọ́n. Àwọn náà ń ṣàlàyé fún mi pé wọ́n búra fún mi kódà wọ́n lè búra pẹ̀lú orúkọ Ọlọ́run ni. Pé ìmáàmù Tọ́lé ẹ̀ ń ṣọmọ nílé rárá. Ẹ̀yin lẹ wá ń sọ̀pọ̀tì ìmáàmù Tọ́lé alẹ́ ní. Ẹ̀dẹ̀ ní ẹnikẹ́ni tó bá fẹ́ gbóòtọ́ ọ̀rọ̀ tó pè yín. Èmi dẹ̀ ní Kùránì àti Ọlọ́run ọba lèmi ń tẹ̀lé tí ó sì sí nǹkan tèmi bẹ̀rù lílé ayé tèmi má jọ Ọlọ́run ọba tèmi sì ń náà. Lèmi ṣe ń pè yín kẹ́ bá wá sòótọ́ káwọn èèyàn gbóòtọ́ lẹ́nu tí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe gbóòtọ́ lẹ́nu àwọn apá kan nínú ilé ayélujára tó níwọ̀n kì í ṣọmọ ilé ayélujára lẹ́yìn náà sì fi síbẹ̀ tẹ́lẹ̀. Ṣé ẹ bá wa sọ̀rọ̀ ń sísà àbí ẹ fẹ́ kí kọ́ọ̀tì kọlù yìí kí mọ̀ pé ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ rárá mọ́ lórí ọ̀rọ̀? Mo kàn fẹ́ dáhùn sà. Mo bẹ́ẹ̀ gbọ́. Ṣé ẹni gbọ́ wà lórí sọ̀rọ̀? Assalamu alaikum. Wọ́n kàn sọ̀rọ̀ ni. Assalamu alaikum. Tọ́ alhamdulillahi rabbil alamin. Mo lérò pé Ọlọ́run ọba tí ó fẹ́ ká ṣe òdodo kó sì jẹ́ ká ó sì fẹ́ ká ṣe déédéé. Torí ó ní tá bá máa ṣe ìdájọ́ o. Ó ní ya ayyuhal ladhina amanu kunu qawwamina lillahi shuhada bil qisti wa la yajrimannakum shana'anu qawmin ala ta'dilu i'dilu huwa aqrabu lit-taqwa. Tọ́lọ́run bá ń pè wá sí nìyẹn ká máa ṣe déédéé a máa ṣe ìdájọ́ ká ṣe lórí déédéé àti páyà Ọlọ́run ni o. Ìyẹn lèmi fẹ́ ṣe ni mo ṣe ń béèrè káàkiri. Wọ́n dẹ̀ ti ń accuse mi pé mi ò béèrè lọ́wọ́ àwọn tó support Ìmáàmù Tọ́lé. Gbogbo yín tí mo wá pè pàpátá. Mo expect kẹsàn òdodo lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n mi ò tí ì ródodo lọ́dọ̀ tí ń rárá. Ẹ já bẹ̀rù Ọlọ́run o. Mo mọ́ kọ́ gbọ́kọ̀ mi mo dẹ̀ ń gbọ́ lọ́dọ̀ yín bẹ̀rẹ̀ tí nǹkan ṣe ń dún gẹ́gẹ́ bí ẹni tó ti gbé kọ̀. Ṣùgbọ́n ẹ mọ̀ọ́mọ̀ ẹ fẹ́ sọ̀rọ̀. Tọ́ mo lérò pé mo ti ṣe justice tó lórí n tí mo ráwọ́lé tí mo ń ṣe pẹ̀lú yín yìí kí Ọlọ́run ọba kí ó san ní kálukú lẹ́san gẹ́gẹ́ bí iṣẹ́ tó bá ṣe. Ká sì rántí pé ọjọ́ kan ń bọ̀ tá a máa bẹ́nu sàárè wa tí ó kọ ẹ̀yin àti ara yín àtọlọ́run ọba yín baynaka wa bayna Allah tẹ́ ẹ máa jẹ́bọ̀ gbogbo ń tẹ́ ṣe nígbà tó bá ń bẹ láyé o. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo bẹ rí drama tí Abba Zikrullah wàhálà ó yẹ kí àbá ẹ máa ṣe kọ́mẹ́dì àbí kọ́ máa lọ ṣe múvì. Mo bẹ rí kọ́mẹ́dì tó bá mi ṣe nígbà tí mo pè wọ́n gẹ́gẹ́ bọ́n ṣe ṣe nígbà tí wọ́n fi nọ́mbà ti tẹ́lẹ̀ tó jẹ́ nọ́mbà mi kejì pè wọ́n. Tó bá ti gbóhùn mi wọ́n máa gbé wọ́n wà ní sọ̀rọ̀ wọ́n dákẹ́ no comment. Do you understand? Eléyìí gan tẹ́ ṣe yìí ẹ ti prove ara yìí ń kó pùrọ̀ nìyí wàhálà ẹ ti prove ara yìí kó pùrọ̀ ńláńlá nìyí ẹ ti prove ara yìí ǹtẹ́ wàá mú yín tẹ́ fi parọ́ bẹ́ẹ̀ tẹ́ fi ń ta ìdílé torí ẹnìkan tẹ́yìn náà sọ pé kì í sọ Allahu Akbar. Tọ́ mo lérò pé gbogbo àwọn onílàákà yìí lájọ gbọ́rọ̀ gbogbo àtàjọ wà lórí ètò nọ́mbà tẹ́ máa pọ̀ wọlé ní 404-513-7594 WhatsApp or direct call. Ẹ jẹ́ sáré mú spíkà Ọlọ́run mo dúpẹ́ tèmi ẹ jẹ́ mú spíkà kọ̀ wá náà fara rẹ̀ pọ̀ wọlé láàrin few minutes. Aláwọ̀lẹ́pẹ̀ wọlé a lè pè é sí aláwọ̀lẹ́pẹ̀ wọlé gbogbo aláwọ̀lẹ́pẹ̀ wọlé 404-513-7594 direct or WhatsApp. Again, this may be
gẹ́gẹ́ mo sọ ó possible kele jẹ́ last video tá máa ṣe lórí ọ̀rọ̀ ìwádìí inú ilé Ayílára l'Ógbómọ̀ṣọ́ àti ọ̀rọ̀ ìmáàmù Tọ́líà sọmọnulé ni wọ́n àbọ̀n sọmọnulé. Alhamdulillah apẹ́gi igun kìíní tán dúró pé wọ́n kìí sọmọnulé Ayílára wọ́n ṣàlàyé extensively ni wọ́n ṣe àlàyé fáwọn atanílàákàyè. Apẹ́gun kejì ọlọ́run ọ̀kadà kíkẹ́ kan ní wọ́n lè ṣàlàyé bó ṣe jẹ́ gangan. Ọlọ́run ò ní kọ́ lè ṣàlàyé wàláhì wọn rà láyé ṣe kàkà tán yẹ kọ́ ṣàlàyé wọ́n á yà bí wọ́n bí kán gbé kán lè máa gbọ́ ẹ̀kẹ́ máa sọ̀rọ̀ nítorí àwọn ọgọ́ ọmọ tán lè sọ. Allahu akbar kabira, Allahu akbar kabira. Ọba tí máa ń kọ́ ìrànmọ́ sí tó sì bẹ̀rù pé Ọlọ́run bá sì fẹ́ràn ká ṣe déédéé ó sì ní káwé èèyàn páyà Ọlọ́run. Mo lérò pé gẹ́gẹ́ tẹ́ báyìí jẹ́ mùsùlùmí ó yẹ kẹ́ nípáyà Ọlọ́run ni torí àwọn tí ì ṣe mùsùlùmí náà ń wò wá ó sì ń wo tẹ́fẹ́ sí gbogbo yín pápátá tẹ́ jẹ́ ọmọ onúlé Ayílára l'Ógbómọ̀ṣọ́ tẹ́ ń sọpọ́tì Ìmáàmù Tọ́líà ń pọ́ ọmọ onúlé ni wọ́n. Tó bá jẹ́ pé bàbá olówó kan ní bá ń gbówó fún yín tẹ́yìn náà fi ń sọpọ́tì Ìmáàmù lórí àbòsí ẹ lọ bẹ̀rù Ọlọ́run o kẹ́ lọ mọ̀ pé àtẹ̀yìn àti bàbá olówó gbogbo ilẹ̀ ẹjọ́ wà ní sàárè ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí tí bàbá lówó a máa jẹ́rìí tiẹ̀ nígbà tásìkò bá tó wájú Ọlọ́run tẹ́yìn náà sì máa la ilaha illallah tẹ́yìn náà sì máa dáhùn ní tí ẹ fàyè yìí ṣe torí bí pé ń da ẹbí rú ní tẹ́ ẹ ṣe ẹ gbọ́ bí pé èèyàn fẹ́ da ẹbí rú tọ́lọ́run sì kọ́ tánà bí kọ̀ fún wa ká má jẹ́ kókò ẹbí já lọ́wọ́ wa bí pé èèyàn fẹ́ tú ẹbí ká ní tẹ́ ń ṣe yìí o kẹlọ páyọ Ọlọ́run ni mo ṣe sọ lẹ́ẹ̀kan gbogbo inú ẹbí tó bá ti bá rẹ̀ láyé má ẹ̀fà jẹ́ kí ikùn ẹ má jẹ́ kó ṣáájú ju ẹbí ẹ lọ má sáré ikùn ẹ kó tóbi má sáré kí ikùn ẹ yó ju ẹbí ẹ lọ tó bá sáré kí ikùn ẹ yó ju ẹbí ẹ lọ wàá wà nínú ẹ tá máa sápamọ́ ta ilẹ̀ ẹbí ilẹ̀ tó pa gbogbo àwọn ọmọ ẹbí pọ̀ wàá máa tà á wàá máa fi ṣe tó ń wẹ̀ tó bá pẹ́ tó bá yá iná ló ń jẹ sínú yóò padà ju ẹ. Allahu akbar kabira Allahu akbar yóò padà ju ẹ ní gbogbo ara yóò ju ẹ lérí yóò ju ẹ lójú yóò ju ẹ létí yóò ju ẹ ní gbogbo ara tó kò láyé torí iná gbogbo àwọn ẹbí nìwọ nìkan ń jẹ. Ó gbọ́ gbogbo ẹnikẹ́ni máa jẹ nǹkan ẹbí síkùn. Allah, assalamu alaikum. Náà àti ń gbọ́ ẹ̀yà lọ́wọ́ yìí. Ẹkú gbìyànjú sá. Ẹ̀rọ sà. Ṣẹ̀rí ẹ̀rọ sà fẹ́ ń gbọ́ wa sá. Bẹ́ẹ̀ni mo ní ń gbọ́ ẹ̀yà lọ́wọ́ yìí. Ṣẹ̀rí tó ń ta àwọn èèyàn wa ọmọ Ògbómọ̀ṣọ́ lè yẹn. Náà ọmọ Ògbómọ̀ṣọ́ lẹ́yìn kẹ́. Ìdí máa lọ sílé yẹn. Ẹlọ́mọ Ògbómọ̀ṣọ́ ní. Bẹ́ẹ̀ ni ìdẹ̀rí máa lọ lé. Okay. I'm from Ògbómọ̀ṣọ́, yes. Ẹni bá sọ ìmú close ní dáadáa tẹ́lẹ̀. Ṣé mọ́ta nínú ṣé aláàjì ẹni tó ní ẹ̀ bá pé aláàjì kọ́ ẹni tó fẹ́ gbẹ̀tẹ̀ lẹ́tọ̀ọ́ lè ní sọ. Imam Tọ́líà. Bẹ́ẹ̀ ni mo sọ mo close mo lè sọ ọ̀nà close to but ẹni tó bá lórí pípé nílùú àyàmọ̀ wípé ọ̀dọ́ yìí ń parọ́ ni. But ṣe rí gbogbo àwọn ọmọdé Ayílára tí wọ́n lọ bá bọ̀bọ̀ yẹn Ọlọ́run má jẹ́ kí ìfẹ́ àti òṣì kó ṣẹ́ wa. Àmín Ọlọ́run. Ìfẹ́ àti òṣì wàláhì lè àyẹ̀. Bí ìbá ti ìfẹ́ àti òṣì èèyàn gbẹ̀sán ní bàbá rẹ̀ èèyàn gbé jùlọ. Ìfẹ́ àti òṣì ni wàláhì ìfẹ́ àti òṣì ni wàláhì. Mẹ́ni ìṣàbí ọ̀gáníkù mọ̀ àìmọye rẹ́kọ̀dù tó wà náà àìmọye nǹkan ní àìmọye fáàkì sẹ́lómi ní but mo wà nínú àwọn nǹkan wọ́n máa sọ bẹ́ẹ̀ mọ́dàrúkọ ẹ̀ owó rẹ̀ bẹ́ẹ̀ mọ́dàrúkọ ẹ̀. Kí ló tẹ̀ ìdárúkọ yẹn? Ìwọ̀n bẹ́ẹ̀ mọ́dàrúkọ ẹ̀. Ìgbà ìgbésẹ̀ rẹ̀ dárúkọ ẹ̀. Ẹ̀rù yẹn ti pọ̀ jù àìlájú
kò sẹ́ni tó gbé èèyàn kan lọ parí. ẹ lè dárúkọ èèyàn sọ̀rọ̀ nípa ẹ̀ ẹ lè dárúkọ èèyàn kẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ nípa tó bá ti sọ ní tí ò bá ṣe ní kẹ́ má sọ. kó dodo dá yín sílẹ̀. àwọn èèyàn wa mọ̀ òtítọ́ wàláhì ọjọ́ tí mo ti mọ̀ òtítọ́ gbogbo ẹbí mi ti bá lọ lóya tó bí lórí family house mi mọ́sálásí kábíyèsí ní general àti kìrìkì náà. mo lè máa jẹ́ kó yé wọn èmi mo convince gbogbo family yìí and is an extended family tó tóbi l'Ògbómọ̀ṣọ́. I convince every one of them. I convince them all. ẹni yìí ìṣọmọ ìlú wa. Many records. I will try to reach you on WhatsApp to send something to you. But we will get to you. I don't know, maybe you can hide me on WhatsApp after this call. WhatsApp number mi gbogbo ọlọ́wọ́ lọ́wọ́ ní tẹ́ẹ̀kì yẹn. Tó wà lẹ̀. I didn't see any number on WhatsApp. Mi ò ní WhatsApp. Okay. Mi ò rí. Maybe you can just hide me after the program and we respond. Bàbá ẹ má jẹ́ múra wa ṣeré gbogbo yìí ìṣọmọ ìlú wa kì í ṣọmọ ìlú wa ọmọ ìlú wa kọ́. Bọ̀tọ́ náà lọ́jọ́ òní jẹ́ kẹ́nu wa ó tọrọ jẹ́ kí ọwọ́ wa kó tẹnu gbogbo tó ń ṣẹlẹ̀ yàwó àwọn èèyàn wa ò tẹnu ìṣẹ́ àti òṣì ló ń bá wọn jà tí ìbá ṣe bẹ́ẹ̀ wọ́n tó pẹ́júrì náà pé kí nìyẹn nínú lọ pẹ́júrì mo sọ pé yìí ṣe ó ti lọ sí court gbàtà gbé lọ sí court ó sọ pé ìsọmọ ìlú yìí ó padà wá sọ pé ọmọ ìlú yìí ni pẹ́júrì ọdún 14 ni wọ́n èmúyàn sí. bẹ́ẹ̀ ni ẹ ti lọ sọ pé òbí ṣe wọ́n ń pọ̀ sí. ìlú ọ̀dà ìlú wa kò sí tó fi òsì tó máa bẹ̀ẹ̀ sọ débẹ̀. bẹ́ẹ̀ni. ẹ̀sùn gbogbo ó di fi pẹ́túrì ni ṣùgbọ́n kọ́nà ọlọ́dún òní ẹ má lè dá múra wa ṣeré ṣẹ́ náà mọ́ra ayé àjẹwò yẹn bí síkù yẹn ṣe wà láàyè nígbàdà kọ́ lọ fẹ́ wọn ibi tá a ti gbàgbọ́ adé mi yẹn nìyẹn o. ibi àkọ́kọ́ tẹ̀lé ṣàkíyèsí tí bọ́bọ́ yẹn sọmọ mi wà nìyẹn kò sọmọ Ògbómọ̀ṣọ́ náà láyé tó bá gbàdúrà tí ẹbí rẹ̀ kó lọ sẹ́wọ̀n. Torí kí nìyẹn máa rìn lò tí wà ní ká tó bá rọmọ ẹ lọ bá rọmọ ẹbí lọ sí àbọ̀ ọmọ ìlú ẹ lọ sẹ́wọ̀n kí nìyẹn padà wá bẹ́ẹ̀ ní ṣe mọ́ kó fọ́mọ ìlú ẹni tá fẹ́ràn ara wa dé ká pàdé ara wa bí ti a máa nífẹ̀ẹ́ ara wa ni. Bẹ́ẹ̀ni yẹn níwà tí ò dá ẹ kó máa sọ̀pọ̀tì ọmọ ìlú wa náà. Ṣé ẹ̀ka kí ọ̀sán báwa yí lára àzá alájà sọ̀rọ̀ sọ̀rọ̀ yẹn wà láyà alájà sọ̀rọ̀ ní gbàdúrà kára yìí fi lọ sẹ́wọ̀n. Ẹ̀jẹ̀ yẹn máa tẹ̀ ọ́ ẹ̀jẹ̀ yẹn máa béèrè. A nífẹ̀ẹ́ ara wa sẹ́ni gbogbo wọn lóye lọ́mọ fọlá sí ìbá ìjọ ẹ̀ lórí kọ́mọ̀ pé ìbá ṣe tiẹ̀ ìwọ ìbá ṣe bẹ́ẹ̀ ìkànjẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ tó wọ̀ níbi tó kó àwọn ẹbí ẹ̀ sí. ní ìtọ́jú fún àwọn bàbá yẹn jọ yẹn. òun níbi tó tó àwọn ẹbí ẹ̀ sí náà yóò tọ́jú ìpàdé gbogbo ọ̀tọ́jú ẹ̀sìn náà ẹ̀kọ́ àfọ̀n. ọba níbi tó tọ́jú ẹbí tiẹ̀ sí kò sí ọ̀pọ̀lọpọ̀ pàdé wọn ìkànjẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run bá wa ṣe ọlọ́run ṣàánú wa èmi mọ̀ wípé bó ti wulẹ̀ kó pẹ́ tó ìdájọ́ òdodo àṣẹlẹ̀ ojú ló ń kọ́ mo lè tó ń dájọ́ gbogbo tí ìlú já pátápátá bàbá rẹ̀ náà ló ní. bẹ́ẹ̀ ni o. a kàn máa ní farabalẹ̀ ni. ó ti wulẹ̀ ó lè tó mú ọdún o ṣùgbọ́n ẹlẹ́kọ̀ọ́ àgbẹ̀sọ̀ lọ́jọ́ kan. kódà kéèyàn máa lò ìjọba ọjọ́ kan agbára bọ́ lọ́wọ́ ìjọba tó ń lò. ó lè pẹ́ ó lè jìnà ṣùgbọ́n òun náà ti ṣètò sílẹ̀ nílùú wa nìyẹn. gbogbo tọ́jọ́ mọ ẹni ìyẹn pátápátá pé lórí òun kábí lórí irọ́ ni sà gbogbo tó jẹ́ ọmọ tó bílẹ̀ tàyà àwọn náà lè rógún jẹ́nu bàbá tó bí wọn. gbogbo tó jẹ́ èso ẹ̀ láyé tó ẹ̀ pé lórí irọ́ ni òun náà ò ní rí àwọn ọmọ òní rèrè jẹ ní ìbàbá wọn o tó dábò lójú nìyẹn tó ó ti gbé wá sínú orí ìjọba àti ní bàdẹ̀ sí Yorùbá gbogbo wa o wọn á fẹ́ ìdí bàbá yín ó gbé ìlú ẹ̀ lọ sí lórí ẹ̀yin náà lẹ́tọ̀ọ̀tẹ̀ bí o òṣèlú nìyẹn. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. ẹ ṣeun gan ọlọ́run bá ṣe ọ̀la fún kọ́là wa wàláì òótọ́rọ̀ ló máa jẹ́ gbogbo tí ó bá kí ṣe tèèyàn tó bá gbọ́ nẹ̀rú gbà á látara pé ó ti rí pé àwọn tí ń dúró ti ìmáàmù lu yẹn olówó ń bẹnu wọn tó máa fowó dúró ti ìmáàmù wọ́n á ra mọ́tò fún ìmáàmù wọ́n á kọ́lé fún ìmáàmù wọ́n á sì fún ìmáàmù lówó wọ́n á rán ìmáàmù lọ Mọ́kà ìmáàmù á máa wà ní àwọn òde èèyàn ńláńláńláńlá tó bá jẹ́ yẹn ni tó bá fẹ́ mọ́ ìmáàmù tọ́lé á lójú
tó fi di pé wọ́n gbé wọn wá jẹ ìmáàmù tó sì kì í ṣọmọ náà wọ́n bẹ̀rù Ọlọ́run o wọ́n bẹ̀rù Ọlọ́run o. Assalamu alaikum. Hello. Hello. Àgbọ̀ yára mò ń gbọ́ra mi padà ní ẹnìkan send voice note sí mi mọ̀ bí a dáfẹ́ kí n play ni. Ẹnìkan send voice note kan sí mi mọ̀ content wà nù audio yẹn, so fún mi ní few minutes kí n gbọ́ content nínú audio yẹn náà. Mi fẹ́ play ní tí bí àwọn fẹ́ pín play níta, I'm not sure. Bidalo ayé dé yẹn o. Bidalo ayé dé yẹn o. Ẹni tó bá lè pò wọlé ẹ̀ iná lè send voice note tó ká play ẹ̀ mo ṣì ní bí 15 minutes. Bidalo ayé dé yẹn o. Bí tó wà ń sí àwọn èèyàn ní òdodo sí o. Bí tó wà ń sí láyé gbà ń kó òdodo wà. Bí tó bá ti sówó báyìí ayé ò support yẹn mọ́ o. Wọn bá gbowó yẹn kí nǹkan dàrú jù bẹ́ẹ̀ lọ wọn kí ẹ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wọ́n nílò ẹ̀kọ́ níbi ọ̀dọ́ pé ẹ̀sìn wà ní ìlú Nàìjíríà ní 1221. Òyìn ti lóòjù àfà. Máa fẹ́ lè pèsè tí kí tó gbọ́. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀kọ́ lẹ́yìn tí a fi dúró de kọ́ rẹ̀ já gbọ́ níbi ọ̀dọ́ pé ẹ̀sìn wà ní ìlú Nàìjíríà wà ní 1221. Ọlọ́run ìwọ ọkùnrin lọ́wọ́ lórí dáadáa tẹ́ gbé lọ́wọ́, dáadáa tí ẹ fẹ́ kí ó ṣẹlẹ̀ sínú ẹ̀sìn Islam. Ọlọ́run ọba kò ní dá fámílì yín náà rú. Yóò mọ̀ kọ́ yín máa ṣe lórí gbogbo nǹkan láyé. Ṣé rí ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ afá Ismail lẹ́nu tí mo jẹ́ ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́. Nígbà tí iṣu ìṣẹ̀lẹ̀ mi sì wọlé kí ó ilé kí wà ní máa dọ̀dọ̀ ní dáwọ́ kítàbọ̀ sọ́nà ní sí wọlé kí ó bẹ̀rẹ̀. So ìgbà tí mo máa gbọ́ ìwà ní láti wo àwọn fídíòs tí ìmáàmù ṣe. Àdìbàyàn mo ti wá rí aláìsí pé wọ́n mú yí o kí ṣe ọmọ ilẹ̀ ìlera tí gbogbo àwọn èèyàn níṣẹ́ ń takò mí ń gbà pé ìṣẹ́nu ilẹ̀ ìlera kì í gbé nítorí pé àtẹ̀jẹ́ àfàmù fún bínú rẹ̀, àtẹ̀jẹ́ àfàmù fún bínú rẹ̀. So mo sábà ló bẹ̀rù pé àfáàzì kúrò láti rí ẹ̀ sọ yìí torí èmi náà jẹ́ nìkan tí wọ́n bá wọn kọ́ndọ̀n kí ní ẹni kí ní gbogbo máa pè ní ilẹ̀ ìlara mà. So àfáàzì kúrò mo wá lọ kí mo ti parí èké tí mo ti wà ní ogun oṣù báyìí. So wọ́n lọ kí mo ní àwọn ọ̀rọ̀ Islam ní ọjà jagun. Mo bá àfáàzì kúrò láìpàdé tí wọ́n dì mọ́ ní tí wọ́n bá mi lọ́wọ́ pé ẹ̀sìn ọ̀dọ̀ wallahi tallahi summa billahi alladhi la ilaha illa huwa wallahi tallahi
tí wọ́n sọ fún mi pé afáyé sí tí wọ́n tún fi bàbá kan nínú ilé ayélujára náà wọ́n fi hàn mí tó sọ pé afáyé àfa tó dá ní o àfa àwọn sọ̀tọ̀ tọ̀rọ̀ so tí wọ́n tó mú fọ́tò kan gbé wá pé kí n bá wọn ya fọ́tò àti bàbá yẹn alẹ́jọ ya fọ́tò bẹ́ẹ̀ fọ́tò mo fi ya láfi ya fọ́tò yẹn kò ní ọgbà sórí fún kò sí ní tó kẹrin lọ so ọlọ́run ọba nìkan ọ̀wọ́ yìí tí àṣírí ọ̀rọ̀ ọ̀rọ̀ àjò àbásìkò láì tó lẹ́tọ̀ sí ẹ̀wọ̀n wọ́lá tó yẹ kẹtẹ́ yóò jẹ kí ẹ sì máa dá ogun bàbá èèyàn kẹ́kẹ́ máa tàṣí dá ọlọ́run ọ̀la àṣàánú àṣàánú kẹtẹ́ wọ́n ní àfisàn lórí ẹni. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum warahmatullahi wabarakatuh. Akíyà Vice Mayor Tanzania audio. Ọlọ́run ṣe ọ̀dà fún yín, ọlọ́run ní fi yín lẹ̀. Àwọn náà jẹ́rìí sí dáàsọ pẹ̀lú gbogbo ohun tí a rí tí àfàsìkò láì ṣe. Àfáà Fàtà wọn ti post ẹ̀ síbẹ̀ fún wa pé wọ́n lè di ẹni tí ó lọ ṣẹ̀wọ̀n ọdún bíi méje o pẹ̀lú tó ń ṣe yàn. Kẹ́tì lọ testify ilé ẹjọ́ pé ẹnìkan kì í ṣe nǹkan kan, kì í ṣọmọ ilé ayélujára. Kó tó wá di pé wọ́n á rí fídíò yìí pé wọ́n ti dọmọ ilé ayélujára lè nìyí. Látara pé bóyá ẹnìkan ṣe dáadáa kan fún yín àbí kankan náà fi tù yín lójú àbí kankan náà fún yín wallahu alam ẹ̀yin náà ló yé kò yá wà ṣùgbọ́n gbogbo ẹ̀ bó ṣe lè rùn kó rí orí làákàyè ní gbogbo wa tá à ń gbọ́ tọ̀tún tá à ń gbọ́ tòsì ìdájọ́ yìí fúnra yín tẹ́ bá da ẹ̀ mọ̀ ń pé òótọ́ fojú hàn ẹlẹ́gàn ló kù tí ò ní róòtọ́ tó wà nù ta ṣe pápátá láti ibi tá a ti bẹ̀rẹ̀ débi tí a bá délé ni láti ibi tí a bẹ̀rẹ̀ débi tí a bá délé ni ẹni tó jẹ́ pé ó kàn mọ̀ọ́mọ̀ fẹ́ jẹ́ káyè tó ń ṣàbàjẹ́ sá síbi àbòsí nìkan ní oníròótọ́ ọ̀rọ̀ bíbá yìí tá sọ ò wàláhì àwọn nìkan ní onírí ẹ wá ti mọ tẹ́ ṣe fúnra ara yín ẹ fèsì tó yẹ kẹ́ fèsì ẹ wá ń push wrong narrative against ọba ìlú yẹn ìyẹn lè tó tẹ̀ dùn ẹni jù tẹ̀fí ń sọ ìsìlámù lẹ́nu ọlọ́run ní dààmú wa ọlọ́run ní wa lára in the absence of no call èmi ó máa lọ torí mo tó ní kàn mí tí mo ti fẹ́ rán inshallah torí gẹ́gẹ́ mi máa ń sọ ìṣẹ́dá kan tó gbéṣẹ́ fún mi mo bẹ̀rẹ̀ náà làwọn èèyàn kún mi tó ń sẹ́ndì àwọn tó jẹ́ bí ẹ̀rí gẹ́gẹ́ bí àwọn ọmọ inú ilé ayélujára ní Ògidì tọ́mọ̀ pẹ́ ni kì í ṣọmọ inú ilé tọ́lẹ̀ dúró pé kì í ṣọmọ inú ilé tọ́lẹ̀ fẹ̀ rí lẹ̀ wọ́n lẹ̀ mọ́ rí lẹ̀ ẹ̀yin tẹ́lọ́ ọmọ inú ilé ni wọ́n kò sẹ́rí fún yín fún mi ní any proof ẹni tó claim ara ẹ̀ pọ́mọ inú ilé gan tó jẹ́ Imam Tọ́lá is nowhere to be found to speak anything about it. Mo rí mẹ́sẹ̀jì Umu Mubaraku ẹ má jẹ́ kójú kẹ́yìn ẹ̀yin kánjú ni tó bọ̀ ó ń bọ̀ wá débẹ̀ tí ó sì kọjá bẹ̀ níta ẹ̀kọ́ ẹ̀pẹ́ gbọ́ lọ́lé ẹjọ́ ẹ̀ ó ń bọ̀ wá débẹ̀ tí ó kọjá bẹ̀ tó máa ṣe DNA gan afẹ́kan yanjú ètò wà nílẹ̀ tó ń ṣe pẹ̀lú ọba lọ́wọ́ náà tó bá yanjú yẹn tán àfàtọ́lé ṣe máa bẹ̀rẹ̀ ti ọmọlé ayélujára gangan wọ́n ṣe máa bẹ̀rẹ̀ yẹn gangan tó bá wà láti kí a gbé wọn wá sórí social media gan tẹ́ bá wa dá sí fún àwọn ilé yẹn àwọn ẹbí yẹn láti lè fi purchase case yẹn even gan kò tẹ̀ nídìí gbàgbé wá sórí social media pẹ̀lú gbọ́lá agbọ́ ọlọ́run ká agbọ́ ọlọ́run ká inshallah ìbímọ tó ń kù díẹ̀ ló kù ó ń bọ̀ wá débi ilé ẹjọ́ tó máa right against ìmáàmù Tọ́lá kan wá prove mọ́ ẹjọ́ mọ́ ilé ayélujára inshallah ta'ala ọlọ́run ní dààmú wa ọlọ́run nínú wa lára ọlọ́run ní fìtínà wa gbogbo àtà ń sòdodo tàbí dúró sòdodo ọlọ́run ní fìtínà wa o ẹ má wo ibi tí èrò bá wà o ibi tí òdodo bá wà ní kẹ́ máa tẹ́tí sí ẹ má kí ẹ̀ tẹ́lẹ̀mọ̀dé bá ń sọ against ẹnìkan tó bá ń sọ òdodo yẹn ẹ já hùwà ìsìlámù ká hùwà mùsùlùmí gidi ká lè sòótọ́ Umu Mubaraku yìí ọlọ́mọdé ń padà blọ́ọ̀kù ẹ̀yìn pẹ̀lú tẹ́ ń kọ́ kiri ká lè sòótọ́ ká lè dúró dé òótọ́ lára ẹ̀yìn tó ti kọ́ ọpọlọ yín lọ náà nìyẹn wọ́n ti ní kẹ́ má lo Facebook kẹ́ má lo picture lórí Facebook mọ́ àwọn àfáà yín dẹ̀ ṣe fídíò àwọn àfáà yín dẹ̀ ń ya picture kiri wọ́n ya picture wọ́n lọ Mọ́kà
wọ́n máa gbá yín pa ní ìsìlámù yìí ní tẹ́bà ti ní làákàyè wàláhì tẹ́bà ti ní làákàyè wọ́n máa gbá yín pa ní sẹ́ ẹ̀ṣẹ́ àgbélàkàyè ilẹ̀ kọ́ máa bá yín tẹ̀ mọ́lẹ̀ kẹ́yìn máa rò rí wọ́n ní ẹ má ya picture bá wọ́n lè ya picture sórí passport kọ́ fẹ́ travel àbí òjìjí wọn lọ́ yà sórí passport wọn kì í ṣe ojú wọn àti gbogbo làákàyè orí wọn báyìí lọ́ yà sórí passport wọn lọ́ fi travel lọ Mẹ́kà lọ gbogbo bí tó ń lọ ọlọ́mọdé wọn gbá yín pa. سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك ẹjá páyà Ọlọ́run ní kọ̀kọ̀ wa ní gbangba wa ẹjá páyà Ọlọ́run gbogbo nǹkan bá máa ṣe ẹjá fi bẹ̀rù Ọlọ́run sí bolówó kan bá fẹ́ gbówó kan fún ẹ láti lè máa fi yí òdodo padà sáburú máa rántí jọ́ tó máa bẹnu sáré tó dákẹ́ tó lò tó lè la ilaha illallah tó lè la ẹnu rántí ọjọ́ tó kù tó jẹ́ kó tó bá sí ẹnu lẹ̀ wọ́n bẹ́ẹ̀ fọwọ́ padé ni níbi tó padà di tó la ilaha illallah sumaro dadina wasfala safili nígbà tá ma fi rọ kalẹ̀ bí ẹ̀fọ́ tá ní lè dágbé apá lásán gbèlèntà sí ẹsẹ̀ gbèlèntà sí ara a ní lè dágbé kankan lára ẹ̀ àwọn ma bá wa gbé ni àrùn tí ọjọ́ yẹn Ọlọ́run ọba mo bẹ̀ ọ́ má jẹ́ kí kankan lé ayé yìí kí ó kọ́ dé mi kúrò níbi àti sòótọ́ láyé má jẹ́ kí owó kankan má jẹ́ kí ẹ̀dá kankan má jẹ́ kí personality kankan ní kankan kó jọ mi lójú débi pé mi wà nílé sòótọ́ àtàwọn tí ń gbọ́ mi tán ní làákàyè lórí Ọlọ́run ní dààmú yín o Ọlọ́run ní fìtínà yín o ẹ̀tọ́ wa kò ní bọ́ sọ́wọ́ ọmọ ọlọ́mọ ṣùgbọ́n o ẹ lọ ṣe sùúrù ojú ló pẹ́ sí ojú ló pẹ́ sí tó bá ti padà délé ẹjọ́ ẹ padà gbọ́ subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.